Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì wa. Orí ìkànnì náà ni a wà tí a ti máa ń mú onírúurú ìròyìn Yorùbá wá sí etí ìgbọ̀yìn. Ẹ sì ṣe wọ̀nyí èèyàn wa gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá wa ká lọ. Lórí ìkànnì wa lénìí, ọ̀rọ̀ lórí àwọn òṣèré àti àwọn influencers tí a mọ̀ sí gbajúgbajà náà ni a tún mú wá sí etí ìgbọ̀nyìn èèyàn wa. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gbajúgbajà òṣèré tó ti fìgbà kan jẹ́ gbajúmọ̀ lójú ẹ̀rọ amóhùnmáwòrán wa ní Nàìjíríà nígbà kan rí, ìyẹn arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń tú oríṣiríṣi àṣírí lórí ọ̀rọ̀ Iyabo Ojo, ìyẹn arábìnrin tí ọ̀rọ̀ rẹ̀ ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ jẹ́ ká gbọ́ bí Iyabo Ojo àti Lizzy Anjorin gẹ́gẹ́ bí wọ́n ṣe ń takùrọ̀sọ síra wọn, kí ni ìdí ìjà wọn àti ohun tí ó fà tí Lizzy Anjorin tún fi ń tú oríṣiríṣi àṣírí lórí Iyabo Ojo. Ẹ jẹ́ kí a gbọ́rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Celebrity ṣàwò káwọn ilé iṣẹ́ kan ṣe pọ́n lé ní ẹ̀wọ̀n kọ́ ni wọ́n most of them ẹ̀wọ̀n celebrity ṣàwò káwọn ilé iṣẹ́ kan ṣe pọ́n lé ní ẹ̀wọ̀n kọ́ ni wọ́n most of them ẹ̀wọ̀n. Ẹ má ti gbé picture sí bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kọ́ ni most of àwọn celebrity. Ṣé ẹ máa gbọ́ wọn náà wọ́n ó dàbò ẹ lọ power tap tí Tóyìn bá fún lady ẹni 1 million ó wọ̀ tẹ̀ gbogbo evidence ọ̀gbẹ́ni bó ṣe reach ti Tóyìn. I have all the evidence on my phone here. Báwo mo ṣe fẹ́ reach Tóyìn ṣé èmi ní nọ́mbà Tóyìn àbí èmi lè message tó máa dá mi lóhùn ni. Celebrity ṣàwò káwọn ilé iṣẹ́ kan ṣe pọ́n lé ní ẹ̀wọ̀n kọ́ ni wọ́n most of them ẹ̀wọ̀n. Ẹ má ti gbé picture sí bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kọ́ ni most of àwọn celebrity. Ṣé ẹ máa gbọ́ wọn náà ó dàbò ẹ lọ power tap. The reason I play this video is I saw a video. If you watch his video, he even made mentions of some artists, because I won't regard to them as a celebrity because they had no value to the society. They only join hands together and use their fan base to destroy the hardworking ones in the society. So I will never regard to them as a celebrity. I will address them as an artist. There was a video, I don't know if the video is here. He actually mentioned so many of them. You know, when this guy came for me the first time, he came with all the juju and all that. That is how desperate your artists are to pull down the hardworking ones that did not offend them in any form. If it is Lizzy Anjorin, you can't just be attacking my people. I'll call you ṣàlàyé kí ló ṣẹlẹ̀. You don't understand? But when I was telling you guys that it is your so-called artists that are sponsoring these people, but the truth is we just have to be patient. Patience is very hard to do. Very, very hard to do. But if you can have patience, at least they will be exposed. Like now, I've given them long rope. Long rope. If you watch all of them closely, you realize that they don't want anybody to grow. Not just in the film industry. Even if you are not part of them, they are ready to pull you down. You don't understand? Even if you are not part of them, as old as I am, if I can excuse myself for the failed actress Iyabo Ojo, Iyabo Ojo is a deadly stalker. You will know that something is wrong somewhere. It's a matter of time. You realize that I've not even treated Akim Befuro's case. You realize I've not even treated his case. But the truth is, did I offended him? No. Of course, Iyabo Ojo gathered some unintelligent, failed upcomings that hide under the umbrella of being an actor.
actor or actress. Iyabo Ojo gather them, employ them without paying them kobo, and be using them to pull down even their own helpers. If Lizzy Anjorin can employ many people and be paying them, I mean many people with grown-up children, and Lizzy does not owe them. And is that Lizzy and people like Lizzy, Iyabo Ojo, we hide under Gistlover and be pulling them down just to collect money? I want you guys to share this show, because if we are not up to 800, let's say 700, I may not share the my WhatsApp conversations with Gistlover. So I want us to be as many as possible. I know they've, you know, reported my page, they are flagging and all that, but forget it. When we are up to like 500, 550, 600, then tell me, then I will bring out myself and Gistlover's conversations on WhatsApp. Now, let's bring Abibu Olokada Iboji. Their video is so many, sha. Tito yìí bá fún lady ẹni 1 million owó tẹ̀. Gbogbo evidence ọ̀gbẹ́ni bó ṣe reach Tito yìí. I have all the evidence on my phone here. Báwo bó ṣe fẹ́ reach Tito yìí, ṣé èmi ní nọ́mbà tó yìn àbí èmi lè message tó máa. Esabod, èpè ni máa fi bá tiẹ̀ jẹ́ ìwà tí Iyabo Ojo. Orí pé ò ní views. Orí pé ò ní views mọ́. Orí pé ò ní views kankan mọ́. Orí pé ò ní views kankan mọ́. I want to expose what happened 2019. Then before we started the 2019, let me play some videos here. It's been long they've been doing it. Abibu Olokada, mo bọ̀ wá play video ẹ̀ ṣáà hold on. Ìwọ ní sùúrù má sá kábàkàbà. Ìwọ náà ti darapọ̀ máwọn customer wa. Ìwọ àti Iyabo Ojo. Méjèèjì la jọ fẹ́ dópa báyìí. So mo bọ̀ ẹ̀yin yẹn. I have some videos. Mo bọ̀. Before we go, ẹ jẹ́ kí n play video yìí fún yín kí n tó máa lọ. Ẹ jẹ́ kí n play video yìí fún yín. Ẹ jẹ́ kí n play video yìí fún yín. Let me play this video. Ká tó máa lọ fully. I'm expecting more people. You love my dressing. Ṣé bí mo ní kẹ́ ra aṣọ, kẹ́ tọ́jú ara yín. Ẹ dá mi lọ. Èmi ò ní nǹkan méjì tí mò ń tà bí aṣọ ni. So ká tó máa lọ. Ó ti ẹ̀ nìkan tí mo gbọ́ mi mọ́ bí tí mo ti. So guys, lálàkọ́kọ́, I want to ask a question. Has anybody blocked Iyabo Ojo on Facebook or on Instagram? Please, I want the question. Don't forget, I want to show you the $800 purse and the 8,000 purse. And I challenge Iyabo Ojo to give Nigerians an address or venue where Mohbad performed when he was in London with her. Don't forget. So before we start, I want to play some things. If I did not play some videos, you will not understand where we are coming from and where we're going to. I understand Iyabo Ojo wants to divert me, but I'm more far smarter than Iyabo Ojo. Both Habib and Iyabo donation, both of them will chop koboko. But before then, listen to this. Ebi o wá ti gbogbo voice note tí Fọlá Tinubu làwà tó kó síta. They send the voice note to me. Ká tó lọ. Esabod sọ wípé Fọlá send. Esabod said Iyabo Ojo's client that she planted in our family send some voice notes to her. Before Enwisho can send voice notes to Lórí Buruku, who orchestrated it, Iyabo Ojo. Who bought phone for Enwisho, Iyabo Ojo. Now, hold on. Listen to this, oh, listen to this. Listen to this.
I added the video. Hold on. They send the voice note to me. Share you here. Only Omo Jomolo. Can Iyabo Ojo provide or Esabod provide where I have ever come for their children? Now watch this video to see how they play games on this cyberspace. Watch this video. Another video here. I have a lot that I want to show Nigerians before going to the post whatever. I'm coming on. I'm coming, guys. Obani, I'm coming, guys. Hold on. I want you to listen to this. Help me tag Baba Mohbad. Show me. Check out to better. What is only 500,000? Yeah. What customer me come for me low. So at the debitan, ever me tag Baba Mohbad. Who took Baba Mohbad to punch an Insta vlog? Who bullied Mohbad to journey of no return? Okay. Am I communicating? Now, this is 500,000 naira in my hand. Who took Baba Mohbad to Insta blog and punch? Let's listen to this. Let's listen to this. Media, tó sọ pé Lizzy àbẹ́mi ṣépè fún ọmọ tó yìn. Ṣọ́n evidence ṣọ́n wọ́n béèrè lọ́wọ́ Lizzy kan tó ṣe. Àbúrò you don't know how it works. We feed on God. Media, tó sọ pé Lizzy àbẹ́mi ṣépè fún ọmọ tó yìn. Ṣọ́n evidence ṣọ́n wọ́n béèrè lọ́wọ́ Lizzy kan tó ṣe. Àbúrò you don't know how it works. Iyabo Ojo took me to punch newspaper. As at 2019, they were broke. They needed money. I will show you some evidence now on Gistlover. Iyabo Ojo is extremely broke with a carcass. Fortunately, I think one of them had a baby. And because they had a baby, you know, they needed to buy pity from the society. How would they achieve that? They need to lie against Lizzy. Now, for those of you that does not understand English, Yoruba, sorry, I'm going to reanalyze this one that I want to do with Gistlover in English. Now, this is 500,000. Come and see how Iyabo Ojo operates. Give me this. Are you guys ready? Tissue. Are you guys ready? Sorry, before we continue, let me show you my design. Habib! Let me show you. And I have lovely Taba Wanu lacing. When we go inside, I will show you some laces that can actually sew this. Trust me. This is a Versace belt. That's why I'm using my Versace long chain. This is a Versace belt. That's why I'm using my Versace long chain with my wristwatch that matches this. You see? Go. You are comfortable. Now, let's check this. Help me tag the Igbo bloggers. Help me tag the Igbo bloggers. I have showed this evidence to some of my Yoruba people, but it was long that day, and I was even tired while showing it. So this one, I'll be taking you to point with date and time, date and time, date and time.
You need some of these design. Esabod cannot wear this one. Esabod, you want to kill Esabod? Esabod can never wear good clothes. It's like saying Iyabo Ojo should wear clothes. Where did she want to get the money from? What I was telling you is this. It's been very long. Iyabo Ojo has been destroying innocent people for money. 2019. Let's see what Iyabo Ojo did to me. And the reason why I would say Iyabo Ojo is this. Gistlover was chatting me up. And Iyabo Ojo was attacking me. I don't get it. 2020, I got married. Iyabo Ojo rushed down to my estate. The purpose, Iyabo Ojo rushed down to my estate to come and rent an apartment. I still don't know. But one thing that I can tell you for free is, since Gistlover has collected the document of my house, Iyabo Ojo has been stalking me. She has been doing it for a very long time. As you all can see it in her own write-up. Abi Bolokada Iboji. Zazu. If you look at the content of what he did yesterday, you will realize that that is true picture of Iyabo Ojo. Attacking people's business. Going for people that doesn't come for you. Destroying people's businesses. But who is Iyabo Ojo? Who is Abi Bolokada Iboji? Which is Zazu? I will show you who they are. But before we go, let's see the 2019. I want to give you guys clearer picture of what really happened to Mohbad. Some of you, if you come for me, I'll come for you. Oha. But you will never see me stalking you around. If I want to go to station, I go to station. If I want to go to court, I go to court. If I want to stage show for you, I will stage show for you. And it's end here. Because I don't hit from blackmailing's money like what Iyabo Ojo used to do. Now, let's see this chat between myself and Gistlover. I don't know how we're going to do it. So, we'll be going from date to date so that I can show both people. From date to date. Help me share this show to the English side so that they can see what happened 2019. Don't forget, here, Iyabo Ojo took me to punch, and Omafe took me to punch, lied against me that I caused a child. They were bullying me seriously. It was between life and death. They sent me death letter. They sent me death threat letter. I will show you some evidences here. I will show you some evidences here. Then, Iyabo Ojo cried to Esabod because I knew it was Iyabo Ojo bullying me. So, I blocked Iyabo Ojo just to avoid trouble. And she cried to Esabod that I should unblock her. Then I did not listen. I did not answer them. Then since then, if you notice, some of them will say, I want Shoshi. I want the most ridiculous, whatever. Let's see. Before we go to Habib. Habib, you will do both your case together. But let's check Gistlover's chat with Lizzy Anjorin. This is not fake Gistlover. This is the main Gistlover. Because he instructed me from the other page to come to this WhatsApp. So now, I'm going to remove these two, what's it called? These two. Give me that 4 corners table. That one in my office. I will show you the pause. Can we do the pause first? Or we should do the Gistlover's? I want people to be much more than this before we do the pause. Or can we do the pause first before doing what's it called? The Gistlover's chat first or pause? Which one should we do first? And don't forget, when I display the pause, Iyabo Ojo must come online and tell us the venue where Mohbad performed. Can you show us proof of where she bullied your children?
Eric is not good. Because you even chat me up under Facebook. I didn't be you chat me up under Instagram. I'll be like, okay, Iyabo Ojo has been hiding her evil from Instagram people. You can contact some bloggers and ask if Iyabo Ojo has been coming to bully my children or not. You can ask other bloggers. Even the blind can see. Have you ever seen Lizzy Anjorin where they blog other people's children? Have you ever seen Lizzy Anjorin where they bullied people? Have you ever seen Lizzy Anjorin the way you used to see Iyabo Ojo where they bullied innocent people to point of no return? Have you ever seen Lizzy jumping from one blogger to another? Did Iyabo Ojo have any case on this cyberspace? When we want to talk about Lizzy Anjorin had case. It was one group that brought my case here. And before the group, it was Gistlover that blogged me. Gistlover sent messages to me that a man paid her to bully me. When Gistlover sent me that message, that a man sent her to bully me, I gathered my evidence. I sent it to Gistlover. And Gistlover said, oh, that she didn't know that that is what the man did, that the man lied to him. And Gistlover asked us to buy the story. I said, I won't buy any story. Tell the man, send this thing to the man. The same thing she did during Fola case, Show case. Were you dead? Were you in your grave? When Gistlover brought my child, the day I gave birth, does Iyabo Ojo have access to Gistlover or not? If Iyabo Ojo can come and do live chat under Gistlover, then what was Iyabo Ojo's position when Gistlover posted a day-old child? When Gistlover posted Àsìrì lying that he had 4 children for my children and for my husband, when they were bullying my children, what was Iyabo Ojo's stand under Gistlover? At least we all can see how Iyabo Ojo has been using Gistlover to go live. And I want you guys comment too. I want your comment. You don't understand? If Iyabo Ojo can go live on Gistlover, then who is the person bullying? Let me show you one of it. Let me see if I can see one of them. Let me see. All of you on Instagram, you know, even without, don't even divert me. You all know how Gistlover has been bullying that little girl. Even on about Gistlover. So why would Iyabo Ojo be bullying my own children? And what make Iyabo Ojo's dead children to be saints? Is eye for eye. And when somebody was doing a payday for Iyabo Ojo's children, not my children, but Iyabo Ojo was there laughing. I have showed you guys the evidence, and if you still want me to show the evidence. Okay, we should go for the chat. Let's go for the chat. Ẹ má jẹ́ n gbàgbéra o. Okay, Eric, ó dá pé mi náà ti ń rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ má bínú yín. I want to block one Eric something. Iyabo Ojo kó ṣì kúrò níbí. Kó ṣì kúrò níbí. For those of you that doesn't understand Yoruba, I will be doing this thing date and time, date and time, date and time. And later I will do short video. What can we show first? Is it the pause or the Gistlover chat? Us. Ṣé fẹ́ kú ni? Gbogbo ẹ̀yin tẹ́ bá flag show me, ẹ máa fọwọ́ gbọ́mọ sí ni. Which one should come first? Gistlover or the pause? I've blocked her. Ìwọ tó sọ pé let peace reign. Block. Ogun ló máa pàyà láyé. I should allow peace to reign so that Iyabo Ojo can continue to be bullying me. Ibrahim Ola, I should get in. Which one should come first? The pause or the Gistlover's chat? Help me tag all the Igbo's bloggers. Oh yeah, Mary said Gistlover. Okay.
Oh yeah, vote. Pause. Oh, Lizzy Tibori said pause. Folashade said pause. It takes someone that has the password of Gistlover to go down. BC where they said pause. Oh God. We should go for the pause first. Okay, let's go for the pause first. So are we going to do our call Abefe for me? Let's go and do the pause. Show. Okay. Oh, watch out. Okay. Oh yeah, let's go. We do the pause first. Ejo ma binu. Phone wo la fi connect. Ejo ma binu mo fẹ́ wo kíní tí mo fi connect. Corey the Ankara join body oko feel anita. Pause. Okay. Let's go. Okay. Let's go, guys. Let's go. The pause. Okay. Okay now. Let's go. Oh yeah, gba. Bele ma lo tola won nínú kíní. Má bọ̀. Dúró bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ yí. So gba. Tẹ̀lé mi. Yeah, gbedo. Where is my belt? Go. Ankara yẹn lè wá mú síbí. Sún sẹ́yìn kan ra ṣọ́ọ̀bù. So welcome to Lizzy Anjorin's Fabric Paradise. So the $800, sorry, $800, no, look wait. Come. Mabo. Come this side. O le bọ́ síta o, kíkí ni ẹ má bàa kú o. Ìyẹn, no, má mú dání bẹ́ẹ̀ yẹn. So here, I don't know how much anybody are selling their home. This is 800,000. So this $800 for my own store. This is Italian purse. So this is $800 per one. We have the lovely green 1, gold 2, onion 3, the purple 4, the turquoise 5, this magenta 6, this coffee brown 7. Shemo Basha. Let me start from the front. Magenta 1, turquoise 2, bottle green 3, the gold 4, the onion 5, the purple 6, the red is here 7. Can you see it? Can you see it? The wine 8, the orange here, see the orange making nayabi. This yes. This Nigerian green 10 abi. Then we have coffee brown here 11. So we have $800 in 11 places here. Then we come this side. Then we have some here. My own, no, I don't know how much you want to sell your own. This side, me, I'm selling $1,700. $1,700. So we have sizes. I have majorly 38, 40, 42. So we have 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23. This one. And we still have more that we have to keep somewhere else. This is 1,700. Then this one, how much do I do this? I think I do this for 1,000. Okay. 1,500. I do this, how much? 1,500. Okay, I do this for 1,500. Why I do all this one for 1,000. 1,000. Then the purse that we're talking about. The purse we are talking about. Give me my phone. You give me my phone. So, we have our Judith collections here. Because this place is choke. Extremely choke. I'll still display this. This place is very, very choke. As you can see. We have some brands. We have some brands. But let me show you this one. We have this our jewelry here that we do match with our fabrics. So let me bring some of this one down. Let me bring some of this one down. Let me bring some of them down. Let me bring some of them down. We sell all these things.
and I used to display them. I'll open them for you one by one. We have them, I sell them, and I still have more, but I cannot. Some of them are down there. Few on to be by. You see, Tanya, who I'm coming. So if you want, what's it called? Okay, these are men's shoe. These are men's shoe. These are men's shoe. So these are purses as well. So, but this place is very choke. So let's see sample of things we have here. So Iyabo, you're ready to tell us the venue where Mohbad performed when he was in UK. So now, this, we have this. I don't think this is up to 8,000. I don't know. You all can check Google. But this is not up to 8,000. This should be around. No, so saying, what I pay. As you can see, I have for sale. As you can see, it's still here with the bubbles and everything. If you want to buy, I have them. You can check the price of them. You must have seen this with me. You must have seen this with me. I display them because I sell them. So this is very lovely. This is lovely. This is lovely. I have this. I have this here. This is a purse. You must have seen it with me. You can go and check the price. So, where's my phone? Where's my phone? Eh? Oma Wambi, Oma Wambi. Don't worry. As you see the bubble wrap, I still have this one. Like maybe if like it depends. I still have this, like if you want, if you are friends, like 3-4 friends, I can still provide this for you guys. This. Okay, this is another one. Okay. This is another one. You must have seen this with me. You must have seen this with me. When you check the price, try to add their extra money. You know what I mean by extra money. I don't want to say that online. You know when you see the price, before you leave the office where they display it, you pay certain money apart from the price. All of you that used to buy it, you know. So I have my own personal price. Someone said Judith Roya is 11,500. Eh? Someone said Judith Roya is $11,500. Is $11,500. Okay. Okay. Èmi ò tiẹ̀ sọ ṣé mo pé jẹ́jẹ́ mi máa ń jókòó tí máa ń ta ọjà mi. Ṣé mo pé mi kì í surprise ọjà mi fún yín. Ẹ̀yin olórí. So ẹ má bínú ẹ jọ̀ọ́. Okay. Okay. Ẹ má bínú. So èwo náà ń pè lórí burúkú bí wọ́n pe ID kan lórí burúkú. Okay, òun rè. Àti ayé. Ayé tí ẹ ti jóná Iyabo Ojo tí ẹ ti ta. Olórí burúkú olè. Olórí burúkú ìtàn ń pè lóní yẹ̀yẹ́ yín káyìn olórí burúkú náà fi kéwọ́. Àwáyé má ṣe rẹ̀ ẹ̀yin ọ̀lẹ olè. Ẹ̀yin ọ̀lẹ olè ńgbà táwa ń ṣiṣẹ́ yín sórí burúkú kiri ni má òrìṣà jẹ́ block ẹ̀. Ṣé bá sọ fún yín ńgbà tó lórí burúkú yín tẹ́ ń ṣeré kiri. Ẹ ń lọ club kiri ni. Olórí burúkú yín. Ẹ ń lọ club kiri ni. Ńgbà táwa ń ṣiṣẹ́. Ẹ ń lọ club kiri ni. Ńgbà táwa ń ṣiṣẹ́. So this one, you must have seen this with me too. I sell them. If you want to buy, I sell. I sell. I sell this. I sell some $8,000. I sell some $9,000. It depends. It depends how much I bought them and the exchange rate when I bought them. So this one, I think so all are available. I still have some left. I think I still have 2 of this left. So ngba tí ṣe bẹ́ẹ̀ yín lọ club nígbà táwọn ṣiṣẹ́ ń tọrọ bárà. Ebe ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ tọrọ bárà ni. Ẹ ń ra pity nígbà táwọn ṣiṣẹ́. Mumbo. Then you must have seen this with me too. Okun
kú kí ló ta ló ṣe lè bá. Judith cover 9,000. Tó wà dà. Ṣé tó wà rè? Yeah. Ṣé tẹ̀ ṣe báyìí? Ó má bàa. Kàn fún mi ní scissors. One unfortunate bastard said, me, I want to go and borrow it. Iyabo Ojo has brainwashed all of you nuisance. You bunch of lazy bastards. You don't even, Iyabo Ojo does not make you know the value of people. So this is another beautiful one. This is another, you must have seen this with me. I have these two, I have 3 pieces. If you want to buy. Some are 8, some are 9,000, some are 8,000. It depends. It depends on the price. Some are 10,000, some are 12,000. It depends. Dollars. It depends. It's not my own. I'm selling it. It's my business. It's my capital. It's not my personal use. I remember when I did my birthday, when I rocked this one, Iyabo Ojo wanted to die. Pata. I remember. Why Iyabo Ojo posts at 25,000. So I'm coming. I beg, don't let this thing follow. Now, let's go on Judith's page. I think I saw. Let's go on Judith's page. Bring the phone closer. Mami, do your phone yesterday. Go. Show that. Go. Instagram me da. Go. Ìwọ kúrò. Go. Judith. Go. Judith. Bá mi súnmọ́ bí kan wò. Judith. This is Judith. Ẹ ti rí. This is their page. Picture ta ló wà ńbí. Bẹ̀rẹ̀ kan rí now, ṣán rí ni. Bẹ́ẹ̀ hàn lè rí bẹ̀rẹ̀ kan rí now, ó dẹ̀ dúró. Picture ta ló wà ńbí. Àwọn olórí burúkú tẹ́ ń support mélòó, picture wọn mélòó lẹ rí ńbí. Picture mélòó wọn lẹ rí ńbí báyìí. You can Google it. Go and Google Judith. You will see Lizzy Anjorin's picture. This is the see. Shall you see? It means you rock original. See. Àwọn èèyàn yín mélòó tẹ́ ti torí wọ́n gbé èpè sórí lórí cyberspace. Abẹ́ rò pé mò ń ta fake ni. Wọ́n lélẹ̀. Let me see this one. This is the one I showed you the other time. Come. This is the one I show you. The other time. And you must have seen me with this bottle. You must have seen me with the bottle. See it. Only. You must have seen me with this. Photo ele wa. Ẹ ṣá ti rí mi pẹ̀lú ele. I've sold it. Mo ti tà. So kí ló tún kù. And this is an honor. This is an honor that when you even type Judith, Lizzy Anjorin's picture popped up. Ṣé bó lórí burúkú yín lẹ mọ yẹ ẹni tẹ́ ní. Ta wá lẹ́yìn tẹ́ fẹ́ máa fi mí polẹ̀, ta lẹ́yìn tẹ́ rò pé fẹ́ máa yẹ̀yẹ́ mi. Nígbà t'Ọlọ́run ò dọ̀tí mi, t'Ọlọ́run ò yẹ̀yẹ́ mi, ẹ máa wòran mi kú ni nínú iṣẹ́ tẹ́ wà. For the fact that Google, Meta AI even recognized me. The company even recognized me. The moment you type Judith Libaori, second ni mo wà. Abe mi ni mo fi sí. You can Google it on your own page too. Just write Judith onre. Ma ṣe spelling yẹn o. Onre. Abe mi ni mo fi sí. Ṣé mi ni mo fi sí? Ta lẹ́yìn tẹ́ fẹ́ kóra yín jọ láti yẹ̀yẹ́ mi. Ńgbà tẹ́yin sórí burúkú àwa ń ṣiṣẹ́ ni mi ò ta fake. Olórí burúkú ìwọ Zazu t'Ọlọ́run máa bá yọ ẹ jẹ́, t'Ọlọ́run máa bá titi ẹ jẹ́. Ó sọ òun pè mí lálá ọ̀run máa bá ti ẹ jẹ́. Ṣé bí Iyabo Ojo àtàwọn ọmọ lórí burúkú ọmọ tó ń kó kiri náà jọ ń ṣe fíìmù gbésí ayé wọn tán láwọn ń ṣe fíìmù Lizzy Anjorin. Choke ó yà yín lẹ́nu àbí? Lizzy Anjorin ti lọ káfárá tó dá èmi ti ṣiṣẹ́ ńgbà tẹ́yin ṣòṣì kiri ńgbà táwa ń ṣiṣẹ́ tá jókòó tá ń lẹ sónù olórí burúkú Iyabo Ojo club ló ń lọ kiri tó ń há wọn ọmọ lọ́mọ kiri. Ẹ̀yin olórí burúkú olòṣì ẹ rò pé mi wà nú ẹgbẹ́ yín
ẹ rò pé mo wà nínú àwọn sàwáwù yín òun lélẹ́yìí type it òun rèé orí Meta AI ó fi mí sí second on the list ó fi mí sí second. This is an honor. Ó fi mí sí òun rèé ó ti rí òun lélẹ́yìí jẹ́ kí n tún parẹ́ kí n tún orúkọ yẹn kọ jẹ́ n tún parẹ́ gbé síbí jẹ́ n tún parẹ́ kí n tún orúkọ yẹn kọ kó wò Judith wò that means pé mo ń lo mo wà nínú highest person sórí second yẹn ló tún gbé wá and this is the company. Then look at it. Ẹ̀yin olórí burúkú ẹ má bà àwọn èèyàn lórúkọ jẹ́ ẹ má bà àwọn ìtàlálákadá ẹ̀yin olòṣì olè ẹ̀yin olórí burúkú ọjọ́ tí mo ti ń ṣe fíìmù ṣé mo kọ sórí ìgbésí ayé yín rí pé ẹ̀ ń tọrọ bára èmi máa ń ṣe fíìmù tó máa inspire àwọn èèyàn ni èmi ò ń ṣe fíìmù bí ẹ̀yin olórí burúkú ẹ̀yin olòṣì ẹ̀yin olè ọ̀lẹ ẹ̀yin awáyé má ṣe rere kò sẹ́ni tẹ́lẹ̀ bá tiẹ̀ jẹ́ nítorí donation kò sí ẹni tẹ́lẹ̀ bá tiẹ̀ jẹ́ òun lélẹ́yìí mo tún ẹjẹ́ tún ṣe lẹ́lẹ́kẹta here let me cancel it let me rewrite it again òun rèé ẹ rò pé mi jẹ́ àwọn olórí burúkú ṣe bó ku agbọ́ ti kú òun rèé ó tún gbé jáde second on the list. This is an honor tó bá ṣiṣẹ́ títí nílé ayé tí àwọn òyìnbó recognize ẹ òun rèé àwọn funfun rèé táwọn òyìnbó recognize ẹ kí ló ti ń wá nílé ayé irú olórí burúkú títí yín ẹ̀yin lẹ fẹ́ dènà dèmi ẹ̀yin olórí burúkú olòṣì ọmọ blọọkù yẹn ẹ̀yin olòṣì ẹ̀yin olórí burúkú játijàti ẹ̀yin aṣòṣì mámọ̀ ẹ̀yin ọ̀lẹ ẹ wá máa ra pt ẹ máa parọ́ nítorí donation ẹ já lọ continue business wa mo wá kéré lójú yín olórí burúkú yín Awólọ́wọ̀ tó yọ yín lóko ẹrú ṣe bẹ́ẹ̀ pé pa ni ìlara àtòlè ọ̀lẹ kò lè jẹ́ kẹ́ mọ àwọn èèyàn gidi láàrin yín ẹni Lizzy Anjorin kò ní followers kò sẹ́ni tó ń wò ó lórí burúkú ẹ sábọ̀dù yẹn ṣérú yín ni mo wá tá nìyẹn bá mi kọ́ tiẹ̀ kó má fún mi ní kó má lọ strike Instagram tí mo ti ṣe tó ti fine ẹjọ́ má play nǹkan kan ẹjọ́ nítorí Ọlọ́run ó yá Iyabo I have showed evidence I'm calling on you now Iyabo Ojo give us address of where Mohbad performed in UK. ẹ rò pé mi wà nú ẹgbẹ́ yín tó mọ́jọ́ tí mo ti wà nú I'm over 40 years in business ṣé bórí social media lẹ́tí máa jókòó lẹ́tí máa parọ́ táwọn olórí burúkú ẹ máa parọ́ táwọn olórí burúkú ẹgbẹ́ yín èmi wá kéré nú ayé ṣé irú àwọn èèyàn bíi tiyín ló ń rajà lọ́wọ́ mi mo ń béèrè mo tuntun sọ ìwọ olórí burúkú zazu tó lọ́wọ́ máa ba yọ ẹjẹ́ Ọlọ́run á ba ṣe ọwọ́ ẹjẹ́ Ọlọ́run á ba títí ẹjẹ́ o rò pé mo kéré nínú ayé o wá sọ $8,000 o sọ di $800 o tún wá sọ pé èmi ṣalákadá pẹ̀lú $800 o tó o bá rẹ́rìn ò gbowó erin tó o bá tiẹ̀ tún wá gbóhùn erin ò jiyọ̀ lọ́bẹ̀ Lizzy Anjorin wá kéré nínú ayé ṣé ń toró lórí burúkú Iyabo Ojo tó sásábẹ́ Gistlover tó fi ń bà wá lórúkọ jẹ́ mi wá ṣẹgbẹ́ ìyálà ya Iyabo Ojo ni èwo nínú àwọn èèyàn yín tẹ̀ ń kú fún tẹ́rí lórí péjì Judith èwo nínú wọn àwọn ìyá lálùbáríkà àwọn tó tọ́lọ́run ti gbà fún àwọn tó hàn tí ẹ̀ ní sọ̀rọ̀ ẹ rò pé àwọn tó ń lórú pọ́ọ̀sì yẹn máa dẹ́ yín lóhùn ẹ rò pé wọ́n máa lísì sí yẹn olórí burúkú olòṣì ẹ̀yin ẹni òfò ẹ̀yin awáyé má ṣe rere ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ kóra yín jọ nítorí àti gba donation tẹ́ bẹ̀ sí ní bá àwọn tí ò rí ti yín rò lórúkọ jẹ́ èmi ló ń pèlè alákadá èmi olórí burúkú Iyabo Ojo tó ń fòkú àwọn ọmọ ọlọ́mọ gba donation ẹ sọ̀rọ̀ nípa yẹn awáyé má ṣe rere ìwọ àbíbù ìwọ ọmọ òfò tó máa ṣòfò títí ayérayé ẹ wọ́n ń sọ̀rọ̀ wípé odidi ọmọ kú olórí burúkú ẹ ò gbé Sam Larry tó kọ́kọ́ gbé ẹ travel out ó sáré lọ join Iyabo Ojo ó parọ́ mọ́. Hello brother mi sir ṣé kí n fi yín sí speaker sir ẹ jẹ́ fi yín sí speaker oh god that speaker fọkànnà yẹn mò ń bọ̀ brother mi ó yẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mò ń gbọ́ sir. àkọ́kẹ́ o ẹni máa bá ẹ sọ̀rọ̀ yìí ò wá rí mọ́ká dárídé àkọ́kẹ́ o ẹni máa bá ẹ sọ̀rọ̀ yìí ò wá ní sẹ́ǹsì orí pé bẹ́ẹ̀ náà kẹ́ o. bẹ́ẹ̀ náà ni. àwọn ọba ló ṣàdé òun yìí o. bẹ́ẹ̀ náà ni. àwọn wèrè
àwọn ń júdìtì àwọn ń jùdì àwọn olórí burúkú júdìtì la gbé wá o olòṣì burúkú yín lábẹ́ ilé yín náà tó jùdí o bó bá lè bá wọn lè bá láíláí níbo ó dúra wọn náà ẹni tó bá fẹ́ ta òkú ẹ̀ láfàlà kó máa bọ̀ á lò máyé alájà a máa lò wọ́n máyé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti rẹ́dí àti ta òkú ẹ̀ láfàlà ẹ máa bẹ́tò lọ ẹ máa jẹ ṣóòṣì pọ̀ wájú ẹ mọ̀ ń gbádùn yín lọ́wọ́. ẹ sà kí lẹ rí sí ọ̀rọ̀ Portable tó lọ gbé fídíò lọ́dọ̀ ẹsàbọọdù fídíò tẹsàbọọdù dókítà fúnra ẹ̀ tẹ́bá rántí ìgbà tí mo ṣe show yẹn mo ní àwọn customers o ní Ṣàngó Ọ̀tà o mo ní mo láwọn ìyá oní rice mo ní ní Ìjẹ̀bú Òde náà àwọn ìyá onípọ̀nmọ́ mo ní but statistically. àwọn òkè ń bá tèèyàn jẹ́. bẹ́ẹ̀ni. àlẹ́ mo lẹ́nu tó bá fẹ́ ta òkú ẹ̀ láfàlà one thing about to do is this even kéèyàn rí flow èèyàn báyìí we be protecting everyone because we all know that it is not easy láti gòkè Nàìjíríà ṣùgbọ́n tó táwọn bá ti rí pọ̀jù táwọn bá ti ní setback ní táwọn fẹ́ ṣe ni wípé ológo lókè làwọn fẹ́ fà wálẹ̀ táwọn tó ga wọn dẹ̀ mọ̀ pé wọn dey go nowhere ṣé n tá n dúró fún láti gbà ẹ̀tọ́ fẹ́ tó ti fẹ́ wọ́n kọ́ ní lọ́rùn pẹ́ padà wọ́n wá reorganize they see you standing for Naira Marley as a threat ẹni olórin tó bá tún ríra tó bá tún rí pé as you are standing for Naira Marley is a threat to his career ó máa kú ní tọmọtọmọ. àṣẹ anybody tó bá tún rí you standing for Naira Marley as a threat to his own career ẹni ẹ ó fẹ́ ta òkú ẹ̀ fún ó máa ta òkú ẹ̀. àṣẹ ẹ wá pìrì kòtò ẹ lẹ́nu kó bóyá kéèyàn kan máa túrò ṣéèdì séèyàn kan àbà ẹ̀ẹ́dẹ̀ẹ̀rẹ́ lè ṣe lè tẹ̀ wá tú open eléyìí wà tú open alájà ẹni tó bá fẹ́ ta òkú ẹ̀ kó gbé sílẹ̀ a máa lò wọ́n máa yé bẹ́ẹ̀ ni sà wọ́n máa tàn láàrin wọ́n nǹkan tẹ̀ tó lè sanwó fún pé kó máa fò sókè ẹ jẹ́ kó máa fò bọ̀ ọmọ. ẹ sà èmi ti show pọ́ọ̀sì $800 mo dẹ̀ ti show pọ́ọ̀sì $8,000 mo challenge Iyabo Ojo kó wá fún wa ní àdírẹ́sì ibi tí Naira Marley ti kọrin ní UK. gbé lálọ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ gbé lálọ́ ẹ̀ lẹ̀. olùọ̀rẹ́ ìṣẹ́ bì kan ni olùọ̀kẹ́ni ẹ̀ṣọ́ ẹ̀ nù bẹ́dúrúmù ẹ̀ṣọ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ inú mọ́tò nínú ṣọ́ọ̀bù rẹ̀ ti ṣó ẹ̀ ẹni tó bá mọ̀ pé kò tẹ́hùn lọ́rùn pé tá àti ń tẹ́ ń polówó nìyẹn ẹni tó tiẹ̀ ń béèrè pé kẹ́ṣọ́ oní bọ́ọ̀sì ìyẹn mi pé kò rí irú ẹ̀ rí. kò rí rí olórí burúkú ọmọ onídọ̀tí. ó lè ní kò sí bọ́ọ̀sì tó lè ní kò sí tó jẹ́ bẹ́ẹ̀. alólalálàkadà ni mí pé $800 pọ́ọ̀sì kò sórúkọ tí ò pè mí tó pé $800 pọ́ọ̀sì ló bá tún sọ wípé èmi bú àwọn ará Ṣàngó àmọ́ ńgbà tó lórí burúkú ẹ̀ kọrin ńgbà tẹ́sàbọ́ọ̀dù fẹ́ pa ńgbà tí Gistlover fẹ́ pa kò sára Ṣàngó gangan tó dúró fún o Lizzy Anjorin ló dúró fún o kẹ́ máa wà àwọn ọmọ olórí burúkú aláìmoore yìí. ẹjọ́ tó ń bọ́ra Ìbàdàn sẹ́yìn sọ pé ó ń bú àwọn èèyàn ọkọ yín ẹ̀yìn tìtorí ẹ̀ jáde níjọ́ tó ń bọ́ra Ìbàdàn sẹ́yìn tìtorí dẹ̀ àtúngbò ni pé káwọn èèyàn ó jọ ẹgbẹ́ bá filẹ̀ ó sì sọ ni tó bú Ìbàdàn ó kúnlì tó ló wá rí bẹ́yàn kan ló bọ́ra Ṣàngó ìwọ tó mú ọgbó dídí Ìbàdàn tó pò mọ́yé. ta ló ń pe brọ́dà mi ẹ bá mi blọ́ọ̀kù wọn ká gbádùn yín. láyà kó lọ kó bàjẹ́ tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀tì Ṣàngó báwo ló ṣe tí ìtàwọn ará Ṣàngó èyí ṣe bí ṣe ń lu pásítọ̀ nílùú gbogbo àwọn tájọ wà síríìtì ni ní Ṣàngó tí ń sọ gan báwo ló ṣe tí ìtà ará Ṣàngó wà lájà. You see, they just want to use sentiment. Tí ṣe ọwọ́ rẹ̀ ò bá ti dé tí ò bá ti lè fi sun báyà pé I will rise with my sweat. Ó máa wà síbí wàá ra sentiment láti rò pé bí wọ́n bá já èèyàn kan bọ́ ló máa fi gòkè. Ẹni yẹn ibi tó máa já sí inú kànga ni. Tó bá wù ú ó continue. Tó bá wù ú ó jáwọ́.
800 ló béèrè fún 8,000 láàpé ó ti rí ètò tiẹ̀ ju 8,000 lọ ó tàbí ó kò tẹ̀ tí wá rí nǹkan kan sa àti ìdè jewelry section náà ẹ sà àti ìdè jewelry ṣé káwọn kílò tọrùn wa yìí fún ni sà àbí kílò tètè ní káwọn fún sà àbí ṣé káwọn kílò tọwọ́ yìí fún àbí káwọn kílò tẹ́lẹ̀ yìí fún sà. ọmọdé òun pèlè fọ ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nínú ayé ni student yẹn gan bẹ́ẹ̀ bá ní ó kọ́lẹ̀ gan ó lè dá kọ́lẹ̀ ni. kò lè kọ́ kò mọ kápítà tó bẹ̀rẹ̀ gan. gbogbo àwọn ọmọ tó ń ṣe kátàkátà yìí kátàkátà wọ́n sọ pé tẹ́ ẹ bá gbé ọgbẹ́ àwọn kan sínú ọlá kan lè wà á tọ́ ọlá lá wọ́n bá rí ẹ̀sìn wọn wùwà òkùnkẹ́ sí ọmọ akínní ya kí ọmọ ènìyàn àtàtà yìí sì wà á wù. ẹ lè wọ́n sọ pé sọ̀rọ̀ kọ́ ọmọ gbogbo ọmọ lókè ọmọ ọjà tó wà lọ́ta ìjà àánú ọ̀dọ̀ àwọn ìyá tó mọ tó ń pè lájé àwọn ìyá tẹ́ ẹ rí tí wọ́n ń ta aṣọ tó ń ta wórógbó yẹn wọ́n mọ wọ́ọ̀tì gold níta àwọn ìyá yẹn tẹ́ ń fojú parẹ́ wọ́n mọ̀ ṣùgbọ́n àwọn tí ò ṣiṣẹ́ òjò tí ò sùn tó ń rọ̀ kò ní pẹ́ dà ẹni tó ń lo gálẹ̀kò lọ́sàn-án ó máa rìn padà lójú oorun ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ó ti fún àsìkò tí ó rìn padà lójú oorun gbogbo ibi tí wọ́n ti gba yèdè wọn tẹ̀ ń bẹ ni. lágbára Ọlọ́run sà. àfi tó bá ṣe eré lókù àfi tẹ́ ẹ bá ru aburú pẹ̀lú èèyàn kan lókù nínú gbogbo wọn pátápátá. àdàbí tó bá jẹ́ pé tí gbogbo wọn bá níṣòro èmi kọ́ ni máa ń dúró fún wọn àwọn olórí burúkú wọn wọ̀nyí. àdàbí yẹn ni ẹni ó wá ní confidence wọn ń bọ ara Ṣàngó wọn ti bọ ara Ṣàngó you even say èèyàn bá máa ti ọ̀kadà iṣẹ́ ló ń ṣe o anybody tó bá ń ṣiṣẹ́ o wọ́n ń gbìyànjú ni o you are even using your own background you are proud of your own background in your completed building tẹ̀lé wá bẹ́ẹ̀ lo sentiment pé ó ń bú àwọn tí ò lò ó lọ what she always preach what she hears she always preach is hard work but no matter where you are today ká tọrọ kò ń ṣe nǹkan kò ń ṣe kò sínú ẹ̀wà ọmọ Yorùbá o ká sọra wá di bẹ́gà kò sínú ẹ̀wà ọmọ Yorùbá o kódà ó jẹ́ pé 5,000 ló bá ní but contented with it orí ìrìn lórí wà lórí ìrìn yẹn wà á pàdé oore lọ́la ṣe bí táwa ń preach bí nìyẹn. But what we have we celebrate it to heaven. Gbogbo anybody tó bá jẹ́ pé 10,000 ló lè lọ agbára ẹ̀ka tó fi raṣọ ó celebrate ẹ̀. Anybody tó dẹ̀ gbàdúrà pé 10 ló nílé ní òun náà máa ro ní millions lọ́la ẹni tí ó ra náírà lẹ́nu yóò ra ní dọ́là lọ́la nígbà wà ń preach bí nìyẹn àwọn ò wá bí láti wá gba ọmọ ológo kan káwá dá wọn wálẹ̀ àbí ká bá àwọn tó ń gbìyànjú ká bá wọn nínú jẹ́. àbí táwọn èèyàn bá ti níṣòro kó lórí burúkú sáré wọ stúdíò kó lọ parọ́ mọ́ wọn. ẹ sà. using it to inspire people ọjà tàbí inspire àwọn èèyàn ni wípé ẹ̀yin náà débẹ̀ ẹ má rọra yín pin ibi tẹ́mi ti bẹ̀rẹ̀ rèé and I can tell you where I am today you can also do the same by working hard. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ìyá tó ń ṣiṣẹ́ pátápátá tí wọ́n ń gbìyànjú tí wọ́n ò sùn gbogbo wọn wá dèrè nínú ayé. àmín. ìyẹn mẹ́sàn-án you always pray for even your customer pé kọ́ lọ́ọ́ ń kù fún wọn ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ it is when they are okay and they are pleased that they can patronize you. ṣé ẹni tó ń ṣépè fẹ́ ẹni tó ń ṣiṣẹ́ nìyẹn ṣé ẹni tó ń mọ̀ kí ara Ṣàngó nìyẹn you that you even go round you are even proud to say ẹ lọ wò mí ní fagbà ọmọ alámọ̀là ẹ máa ṣe kinní kan that is why I'm also proud of you any day. ìyẹn mẹ́sàn-án mo fi ń kọrin mo ní ọmọ ọ̀dọ́ ọjọ́ sí ọmọ alámọ̀là ìyẹn ní fagbà èrìà ó ti wá dolúwayé business láìpẹ́ olójú dúdú ẹ̀rí gbádùn aya ẹ ló gbà lórí ẹ àkànkẹ́ ẹni bá yọkùn ní kẹ́ ẹ gbówó fún ẹ̀wọ̀n tó gbé jáde 8 ní ń béèrè o wọn ló ti gun 11 o wọn tó ti pọmọ sẹ́yìn o olórí burúkú wọn ranjú nígbà wọn bẹ̀rẹ̀ ayé ìwọ̀n wọn làwọn ń ṣàṣù kọ Suzanne ìyẹ̀yẹ̀ àgékù súyà òun náà ló ti jẹ́ nǹkan kan ẹni ẹgbẹ́ kan sọ́dá odò onítọ̀hún sọ pé òun fẹsẹ̀ sọdẹ pẹja ẹni tó gbogbo nípa ń gbà ó jẹ́ ló ṣe kárí àkíní kó nítọ̀hún ó fi gbogbo ara pa ẹni tí ò tí ọwọ́ rẹ̀ ò tí ì kàn ó ti ń wò bí ó ṣe máa já àwọn èèyàn mọ́lẹ̀ ó ṣe ń dán lórin kan mọ́lẹ̀ náà nìyẹn tó lọ lórí olórin tó ní kinní kan tó tún claim right over it kí ni ìyàtọ̀ àwa ń wò wípé ó kéré
àwọn fẹ́ pa ògo ni, no matter how small it is, we want to encourage you to come up. We will even overlook your mistake, but when we see you as a threat to bring us down, we will not pardon you. We will not spare you. Oh, bá jọ ọmọdún kan àrùn ẹ ń bí. Tá bá dẹ̀ ti rún ẹ ò tún jẹ́ èèyàn mọ́. Tí ń bọ̀ ní bí mẹ́sẹ̀jì là ń pàṣẹ bí ẹni tó bá ti wá sórí nẹ́ẹ̀tì ń bí tí nẹ́ẹ̀tì wọ́n bá fi lè mú báyìí kò ní lọ o. Wọ́n gba gbogbo ọmọ Yorùbá everybody yóò fi lè mọ ibi tó tò sí. Kọ́ bá mọ bá kíjòyè ó mú ìjòyè ẹni tó bá jó lóyè láàfin kó mọ̀ ìyàtọ̀. Ẹrú ó mọra ẹ̀ lẹ́rú. Ìwọ̀fà máa ń ṣàṣejù. Kíjòyè máa ń ṣe bí ọba ìyẹn ló lè dá ìlú rú. Ẹ tó bá ibi tó lọ́n bá tòyàn sí ni bọ́lá ò bá tí ì tọ́ kó o dé ìwọ Amẹ́ríkà níbi tó wà ní òpípa yóò parẹ́ ẹ tí bá ń gbé Ṣàngó èèyàn ni yóò tún máa ṣe dáadáa ó tó lè lálàáfíà tí ó tún ṣe gbogbo ẹ̀. Ẹ sà ẹ jẹ́ ń tẹ̀ tún já yín tán sà. Ẹ sà ẹ jẹ́ ń já yín tán sà. Ọ̀lẹ ò lè gbé Ṣàngó. Àwọn ọmọ ṣiṣẹ́ ló ń gbé Ṣàngó. One of the bravest people in this country ló ń gbé Ṣàngó, ló ń gbé Owódé Ìdúrókò, ló ń gbé gbogbo àwọn àdúgbò yẹn. One of the realest and bravest people ló ń gbé bẹ̀. Ẹ sà tí wọ́n bá ra ráìsì dé ńgbà míì tí àwọn custom bá wọ ṣọ́ọ̀bù ẹlòmíì gbèsè tẹ́lòmíì máa ń jẹ ẹ bá mọ̀ pé àwọn òbí tí mo ti ṣiṣẹ́ dáadáa ni. Ẹ sà ẹ jẹ́ kí n sọ story kan fún yín sà. Ṣé mo pé ìgbà tí mo wà ní polytechnic ọ̀nà méjì ni mo ti máa ń ṣiṣẹ́. Ìzídà kí n lọ sí Ìgọ̀lọ̀ kí n lọ bá wọn páàkì rice or kí n wá sí Ṣàngó kí n wá já rice. Ṣé rí ó ní àwọn ibi tó máa ń bu rice yẹn sí tó bá gbé dé Ṣàngó àwa lọ rí páàkì ẹ̀ sínú àpò. Owó tí mò ń tùjọ wẹ́rẹ́ tá fi débi tá délé nìyẹn. Ṣé rí àwọn ará Ṣàngó tẹ́ ń wò yẹn ṣé ń gbọ́ mi sà? Àwọn ará Ṣàngó, ará Ifọ̀, ará Abẹ́òkúta, mo máa ń sọ láìmọye ìgbà. Ṣé pé fóònù ikú? Ṣé ń gbọ́ mi sà? Mo máa ń sọ láìmọye ìgbà wípé àìmọye ará Ṣàngó tó ní owó ju ará Banana Island lọ. But exposure oníkálùkù àti nǹkan tó oníkálùkù ń fowó jẹ. Ìlàró ni mo ti ń lọ sí polytechnic, but mo máa ń ṣiṣẹ́ sá. Alaja, let me tell you what, on your show, you have mentioned Ìlàró, Àgọ́wòye, Ṣàngó, more than you ever mentioned Banana Island. God bless you, sir. Only one banana, only one. Ẹ sà, ẹ mọ̀ nǹkan tó ń ṣe, ọmọ olórí burúkú tó ń pè lábìbù yẹn. Ẹ mọ̀ nǹkan tó ń ṣe sà. Ṣé mọ̀ wípé à ń promote Naira Marley. Lójú Àbíbù kí Naira Marley má gbèrí mọ́ ni. Ó ní àwọn fídíò ẹ̀kan tí máa gbé wá nísìn. Ẹ sà, láàrin èmi àti yín kí ni ìyàtọ̀ Àbíbù àti Iyabo Ojo? Lẹ́yìn tí ó fẹ́ torí kọ̀ ní ìdẹ̀nu pọ̀tọ̀ tí ó fẹ́ kó dìde mọ́. Torí báyìí ọ̀ká ń ti colleagues sínú pọ̀tọ̀pọ̀tọ̀ tínú ẹ̀dẹ̀ ń dùn tó wá ń pretend tó ń play along. Alága ọ̀rọ̀ ti pa ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ tó wo Ìbàdàn tí kò rí POP ń bàdàn. Ṣé ẹ mọ̀ pé ní sẹ́ni yẹn wà nú ayé? Ẹ tí ò rí POP ń bàdàn ó ti dògún nú ayé. Ẹ tó yẹ pé wọ́n ti wà lára ẹ̀ tipẹ́tipẹ́. Tó wo gbogbo Ìbàdàn tí ò rí POP mẹ́. Ó wò nú bọ́dà mi tá a dé neighbor lẹ́gbẹ̀ẹ́ wa. Olórí burúkú ẹjọ́ tó wá bú Ìbàdàn. Ìbàdàn lọ́kọ mi, Ìbàdàn lọ́mọ mi o. Mo wò ó pé kíkárí ẹ má tán. Mo fewé orí jìjì ẹ. O ò ní jẹ́ èèyàn. Olórí burúkú ọmọ òfò. Ẹ máa bẹ́ tó lọ. Ẹ jẹ́ àwọn ọmọ mi ń ṣò ẹ close chapter ti ẹ̀yẹ́ ń ṣe ẹ ti challenge bẹ́ẹ̀ dúró yẹn tẹ́yìn embrace yẹn ẹ ti challenge wọn let them prove you right. Ẹ sà, ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n èmi ti ṣe ti tèmi. A fẹ́ mọ venue tí Mohbad ti kọrin ní London. Tó ti kọrin ní London nǹkan béèrè nìyẹn. This is challenge period. Challenge láwa yìí àti ìdèmọ̀ lété ẹ máa bẹ́ tó lọ alájà. Ẹ sà, kẹ́ tó lọ, a fẹ́ rí ṣọ́ọ̀bù àwọn ọmọ Ẹsábọ́ọ̀dù. A fẹ́ kí àwọn ọmọ Ẹsábọ́ọ̀dù náà fi inú ṣọ́ọ̀bù wọn hàn wá báyìí. International company ní ẹgbẹ́ wá Ìbàdàn wọ́n dà yẹn oorun mọ́lẹ̀ ni àti distant boy ṣọ́ọ̀bù náà nìyàn ṣọ́ọ̀bù náà nù ṣọ́ọ̀bù ya wọn gan tó ní ilé onídùn fèrè tigi bàbá
bẹ́ẹ̀dì láti lórí gbogbo àgbáyé ó fẹ́ẹ̀ tí gbogbo àgbáyé ẹ̀sìn pọ̀. Ọlámilékan ọmọ aláṣàbí pèrè kò sí tí ò jí tó gbogbo nǹkan ló jínú ayé ó tún jíràwọ̀ kiri pèrè alálẹ̀. èèyàn kan ń pè wọ́n wọlé ìkàdẹ́lẹ́ni tó ń pè wọ́n yẹn torí máa ń gbádùn sá ẹ ń kọrin Ọlámilékan fún wa ni nàá ẹ ń kọrin Ọlámilékan fún wa àwọn aṣọ mi tẹ kó bóyá fún mi. àwọn ilé ìtura èèyàn kan ń pe kọ́là wa wọlé ó dẹ̀ ń dùn mí kọ́là èèyàn kan ń pè yín wọlé ó dẹ̀ ń dùn mí. Okay sir. Ọlámilékan ọmọ aláṣàbí lójú oorun olórí burúkú yóò fò mo rí gbó Portable jẹ́ ń gbọ́ reply yẹ kí n tó máa lọ sínú kéèsì Iyabo Ojo. Iyabo, are you ready for the game? Olórí burúkú ẹ́sà bọ́ọ̀dù tóun àti Iyabo Ojo jọ máa mọ sàárì ọmọ wọn. If you know what Iyabo Ojo has done, Iyabo olórí burúkú ẹni òfò ẹni èpè ẹni àdánù, Iyabo tó máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀. Èmi wá kéré inú ayé tí ò bá sọ lórí burúkú Iyabo Ojo tó ń fi social media tó fi ń brainwash gbogbo yín tẹ́ fi rò pé mo dàbí regular person láàrin yín, orí yín burú, ẹ̀yin blackmailers, ẹ̀yin olòṣì, ẹ̀yin awáyé má ṣe rí, ẹ̀yin olórí burúkú ẹ̀dá. Imagine èmi tí mo ti ń ṣiṣẹ́ ọmọ iye ọdún mo ní ta gold ni kéèyàn máa sọ fún irú èmi pé alákadá lè mi èmi ń ṣe pọ́ọ̀sì ètò ọ̀run. Àwọn tó tiẹ̀ àwọn náà ti láti inú oyún gbogbo ẹ̀yin entertainers títí yín ò bá tán Iyabo Ojo àtẹ́sábọ̀dà tó kó agbọ́ ti kú yọ̀ wọn ò ní padà títí yín ò bá tán yányán. Èmi tí mo gbọ́n Richman Golden, to be honest, Lizzy is loved. Rí bí táwọn òyìnbó gan jù mí sí ni. Rí rètí orí bí àwọn òyìnbó yẹn Richman Golden pàdé ẹ̀ ni. Really? Iyabo Ojo o nítorí Ọlọ́run ọba báwa èmi mo ti pick up challenge yẹn. I need the address tí Mohbad ti kọrin ní London. Pending that time ẹ jẹ́ ká gbọ́ èsì tí Portable fún wa ká tó wá máa lọ sọ́dọ̀ sọ́dọ̀ ó yá ẹ jẹ́ ká gbọ́. ẹyẹ dàtọ́ lẹ́nu bí kàtà súfè àbí kàtà ife ló ń pè. Jókòó Tadé jókòó sínú pósí Mohbad. I understand ẹ ti rò pé ẹ ti fi Naira Marley rúbọ pé kò ní dìde mọ́, ó máa dìde. Bàbá Mohbad máa rí justice gbà. Ọkàn gbogbo ẹ̀yin tẹ máa rán ọmọ lọ sí journey of no return kan yín ò ní balẹ̀. Ṣé ìwọ tó ṣe birthday lọ́jọ́ kìíní àná àbí ìjẹta kọ́ ló ṣe birthday tẹ́sẹ̀ yẹ̀lẹ̀ nínú bàtà tó lọ yá jókòó sínú pósí Mohbad jókòó ti kú láàsáró. Ó rí pé ò ní kọ́mẹ́ǹtì ni Portable drag Lizzy Anjorin èpè Jorin with her lizard tongue. Ìwọ tó ń datọ́ lẹ́nu, ìwọ tó ti bàjẹ́ fún, Ọlọ́run má jábọ́ sọ́wọ́ ọ̀tá. Ìwọ tó jẹ́ pé bíi kí gbogbo àwọn ọmọ olórin àtọmọ ní tíátà kú kẹrí òun fi gba donation ni. Awáyé má ṣe rere ẹ. Ó lọ mójú tó gbé sí ayé ẹ bí tó ti jókòó sórí ọ̀rọ̀ Lizzy. Èèyàn bíi 50 ló dáwọ́ pọ̀ fọ́mọ ẹ lóyún. Olórí burúkú ngbà tó dọjọ́ kó mo wá jókòó. Akọ́mọ ò tí ì tó ọmọ ò tí ì bímọ tó ti ń lẹ tó ti ń lẹ account details. Alólórí burúkú kan náà ní gbogbo ẹ̀yin blackmailers. Ọmọ ẹ kò tí ì bímọ tó ti ń lé account details. Mo rí tó tún gbọ́mọ ẹ jáde few days ago ló ti pé 3 months káwọn èèyàn mówó wá ó náà lè fowó pampers síbí. Irú ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sí wa. Ìwọ tó ti tán fún ìwọ táyé ẹ ti bàjẹ́. Ìwọ tọ́lọ́run ti bà títí ẹ jẹ́. Ṣé ọmọ ọdún mélòó ni ẹ tó gbégèlè sórí mú?
olórí burúkú ewé àtòun kàtà ìhòòhò làkàràǹdì tiẹ̀ wọnú ọjà awáyé má ṣe rere gèlè tó wé fún bẹ́ẹ̀dì ẹ ṣé bó rí pé kò gba orí ẹ báwọn èèyàn bá máa wé gèlè á dúró re ìwọ náà bó ṣe yẹlẹ̀ fún ẹ láti bí gèlè débi ìgbésí ayé ẹ ó tún yẹlẹ̀ níbi ẹsẹ̀ irú wọ ló fẹ́ sọ̀rọ̀ fún wa olórí burúkú pọ́tébù táyé ẹ ti bàjẹ́ tẹ̀ ń rí lò ó máa mo bléèmù ń gbọ́. ẹ kájọ mẹ́rin mọ́ ó wà rí bẹ́ẹ̀ kájọ mẹ́rin mọ́ ta lẹ fẹ́ kọlù tẹ́ ẹ lówó ṣá ṣóò mélòó lẹ fẹ́ ṣe 20 million per show. One show is 40 million. Did you have the money? You won't come in for a show. They won't do show. 2 shows. Bá tiẹ̀ bá máa gba ṣe irú olórí burúkú títí ológogoro. Ọjọ́ náà rèé tó bẹ̀rẹ̀ sí ní mo fò mọ́ gànà. Olórí burúkú ìwọ tẹ́ pé ibi tó ti ń fò mọ́ gànà tó ti ń fò mọ́ speaker láti perform ló ti ṣubú. Lọ́rùn ẹ ti ṣẹ́. Ṣebí lára àwọn orí ẹ tó fọ́ mọ́lẹ̀ tí wọ́n rẹ́ gungun orí ẹ ṣàjọ. Ṣebí bóun ló ń dẹ̀ láàmú. Tí ó bá ti pé lórí burúkú ọmọ ní ẹ èmi máa pè wọ sí show ó lọ bèrè tẹ́mi bá máa ṣe show tí n bá fẹ́ ṣe party bàbá òbé wà ń bẹ̀ King Sunny Adé wà ń bẹ̀ Alhaji Pasuma wà ń bẹ̀ brother mi kí lórúkọ ẹ̀ Malaika ó ráwọn tí máa ń bá ṣe ni ó rí pé àwọn tó ń mature gidi ni máa ń bá ṣe ó rí pé àwọn tọ́lọ́ ń gbọ́ tí wọ́n ni máa ń bá ṣe ni Iyabo Ojo ló máa ń bárù yín ṣe torí kó rí bí fòkú yín gba donation Iyabo Ojo ni àtijọ́ tó ti ń ṣorí burúkú ẹ̀ tán ti wá ńgbà tí very dark man ti kọlù ẹ títí ẹ ti tán ṣé bí mo ràn ẹ́ lọ́wọ́ kó lórí burúkú ẹ̀rọ ń jẹjẹ awáyé má ṣe rere ṣó kan 20 million 10 million ṣó méjì ìyẹn ti jó ẹ lójú gbà ẹ pé olórí burúkú Iyabo Ojo tó ti sun òkú àwọn ọmọ ẹ̀ kò jẹ́ kí gbogbo yín mọ reality ẹ ti rò pé Iyabo Ojo ẹ ti rò pé kò sẹ́ni kankan Iyabo Ojo lórí burúkú alátọrọjẹ alátẹnujẹ awáyé má ṣeré wo ní dọ̀tí ìwọ lórí burúkú ìwọ tó yẹ pé àti bí bọ́ksà ló ṣì ti mú ẹ lómi ìwọ tó yẹ pé awáyé má ṣeré rí ẹ poverty níṣe ló sọ bọ́ksà ẹ tó sọ dẹkùn tó gbé sẹ́nu tó bẹ̀ sí ní labí lọ́lípọ̀pù owó kí wò sàlẹ̀ bọ́ksà ẹ bó ṣe já kulukulu ni òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ poverty ni ìwọ náà rí ni ìwọ tó lógo tó tún pinrun sí mẹ́fà olórí burúkú olórí pẹlẹbẹ bí ìpàǹṣárá alá awáyé má ṣe rere ọmọ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ọ̀bẹ rẹ lé ó burẹ́wà tògótògó ìwọ táyé ẹ ti bàjẹ́ ìwọ tó ti tán fún ìwọ tó jẹ́ wípé ìwọ orí tó kọ 662 sẹ́nu ni ó mọ mí ní 662 6 divided by 2 plus 6 lọ calculate ẹ̀ kó sọ fún mi ayé ìkọ́ ló ti máa rí sórí ìyẹ́ ẹ burú èmi àti yálàyẹ wà nú ẹgbẹ́ èmi ló ń challenge kò ní dáa fún ẹ kò ní dáa fáwọn tó ní ẹ kò ní dáa fáwọn tó ní èmi àti yálàyẹ wà nú ẹgbẹ́ onílara ní ẹ onílara ọmọ òṣì ní ẹ olórí burúkú ṣànpọ̀n kéku ẹ mo rò pé ó yẹ kí wọ́n wà ní sáìdì bí Naira Marley ṣe máa padà sórí fíìtì ẹ tó rò wà nínú àwọn tó ṣàbúrú fún Naira Marley for the nǹkan tó ṣe fún Sam Larry yẹn wàá pọ̀ níbi báyìí nǹkan tó ṣe fún Sam Larry yẹn wàá pọ̀ níbí lọ bèrè nǹkan tó ṣe fún Sam Larry yẹn tó rí olóore ẹ láti ibi tó ti ń gun ọ̀kadà ó dẹ̀ rí èèyàn tó gbé lọ lóyìnbó ó lè méèkì ẹ̀ mọ́ táyé máa fi tán ó lè méèkì ẹ̀ mọ́ ó lè méèkì ẹ̀ mọ́ because téèyàn bá gbéyàn travel tó sanwó tíkẹ́ẹ̀tì èèyàn ó yẹ kéèyàn máa bọ ẹni yẹn ni kó máa yílẹ̀ fún for the rest of your miserable life nǹkan tó ṣe fún Sam Larry yẹn wàá pọ̀ torí wípé ìwọ ló yẹ kó help Sam Larry lọ́wọ́ Iyabo Ojo olórí burúkú ọmọ òfò nílara olè awáyé má ṣe rere ọmọ ẹ̀sìn olòṣì ọmọ wèrè ó dàbí ẹbọ tójò ti pa ó rí rádaràda irú ròǹborùn kí ni ìyàtọ̀ orí ẹ pẹ̀lú ọrùn ẹ sábọ́ọ̀dù irú ròǹborùn kí ni ìyàtọ̀ ìwọ àti Iyabo Ojo ẹ̀yin olórí burúkú méjì téèyàn bá tiẹ̀ máa fi téèyàn bá máa ṣèkà wọ́n ní téèyàn bá máa ta ẹ̀kọ́ tó rọ̀ á lọ tà síta olórí burúkú tí ó máwọn olórin ẹgbẹ́ ó mọ̀ pé very dark man lè kọrin fún ẹ ó mọ̀ wo script orin ẹ wà ńlẹ̀ tó pọ̀ script orin ẹ ó wà ńlẹ̀ tó pọ̀ ìwà wáyé má ṣe rere a máa sọ pé òun ògo ogóbó ìwọ olórí burúkú ológogoro tí ológogoro bíi tiẹ̀ máa ń lógo ìwọ ẹni òṣì ẹni òfò mo kórìíra ẹ
mo kórìíra gbogbo ìṣẹ̀dá tó bá ti ń fibi san oore. Mo kórìíra gbogbo ìṣẹ̀dá tí ò bá lè dúró láti yọ ọmọ làkejì ẹ̀ kúrò nínú ìṣòro. Mo hate ẹ̀ lórí burúkú ìwọ tó dàbí àkísà nǹkan oṣù náà ti lò láti bí 1962 sísìn tán wá rún má bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì. Ó tí ìrákísà nǹkan oṣù táwọn ọ̀yá yẹn lọ́jọ́ ọjọ́ lọ́run tán ti máa lò tán máa há sábẹ́ bẹ́ẹ̀dì wọ́n wá yọ jáde bójú ẹ ṣe rí gangan nìyẹn. Ó lò ṣí ọmọ. ẹ fẹ́ ṣe ẹ lè rámọ ológo ṣe léṣe èèyàn ọ̀tọ̀ ṣé báyẹn lẹ ṣe é ṣe ó yá èmi kan fáfíkà tó ní Montana ẹjọ wọn ní mo bá yá àwọn olórin kan jẹ́ ó yá ẹ̀ka iye olórin mélòó tí mo ti bá yé wọn jẹ́ kẹlẹ̀ ká. Ìwọ ló ní káka wọn máa bọ̀ ìwọ ló kúkú sọ pé káka wọn máa bọ̀ torí jẹ́jẹ́ mo jókòó mi ìwọ ló ní káka wọn máa bọ̀ ìwọ ló èmi analysis lèmi máa ń ṣe máa bọ̀ kí ló dà wà tẹ́lẹ̀ pọ̀ máa bọ̀ ń bí kí ló dà wà tẹ́lẹ̀ pọ̀ máa bọ̀ máa bọ̀. Nàìjíríà dey do my life. Máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ìwọ ló béèrè o ìwọ ló béèrè o ìwọ ló béèrè o máa bọ̀ wo nǹkan tó kọ́kọ́ ṣe fẹ́ nìyí wo. máa ẹ fà lókè mi o. ẹ máa wo orú ẹ̀dá tí Iyabo Ojo jẹ́ àti Zazu ẹ máa wò ẹ máa gbọ́. máa ẹ fà lókè mi o ẹgbà mi o. See, no God. Gbogbo ẹ̀yin ọmọ mẹ̀kúnnù bíi Lizzy Anjorin tó wà bí by listen and listen good. When you meet people like this, hold them tight. Initially, when they offer you money, don't collect it. Hold them tight. When you meet people like this. If you meet people like this and you lose them, ó máa ráre ju àwọn òbí ẹ lọ. I am telling you this gẹ́gẹ́ bí ọmọ kò lénìyàn tí mo dìde nínú ayé tí mo fi jẹ́yàn. Ẹ fún mi ládùúgbà ẹ̀yin ọmọ Ọlọ́run. Hold on. Okay. Yetunde delete comment ẹ Yetunde Ibiyemi ma block ẹ. Kí ni mo sọ fún ẹ? Àsọmọ kò lénìyàn tó bá jẹ́ pé ìyà kan jẹ Iyabo Ojo leni. Ẹ mọ̀ ìyà tó ń jẹ Iyabo Ojo leni. Gbogbo ìṣẹ̀dá tí Iyabo Ojo pàdé ló ti bà tí wọ́n jẹ́. Tó bá pàdé irú àwọn eléyìí nínú ayé ẹ dandan kan nìkan jó lórin o. Wọ́n lè wà ládùúgbò ẹ, wọ́n lè wà níbi iṣẹ́ ẹ, o lè pàdé wọn anywhere in the whole world. Tó bá pàdé wọn wọ́n á fi wọ́n lẹ̀ o. Tó bá ó fẹ́ lówó sọ pé ó gbà. Tó bá pàdé irú àwọn eléyìí má jẹ́ kó jẹ́ gbà yẹn ló fẹ́ sanwó ilé. Má jẹ́ kó jẹ́ gbà yẹn ló fẹ́ ṣí ṣọ́ọ̀bù. In fact, má wá owó dọ́dọ̀ irú àwọn èèyàn báyìí. Di wọ́n mú ṣinṣin. This pink lace, ó yẹ pé nọ́mbà tí mo pin nìyí. Wọ́n ṣe promo lọ́wọ́ and it's very beautiful and I have gele for you. Ẹ gbọ́ mi kan tí mi sọ ẹ má gbọ́ ẹ wò. Oh, I think God. Olualo. God bless you. Whoever, man, God bless you forever. Hey, P, you in my city, nigga. You know that, bro? You in my city. Ẹni tó ń béèrè price yẹn, ẹ mọ̀ check send ẹ sáré kẹ́ bá mi parí kẹ́ pé kó wá gba price aṣọ. Mo ń bọ̀ o, ẹ jẹ́ n change aṣọ mi. Ẹ fún mi nìyí. Ẹ jọ̀ọ́ ṣẹlẹ̀ fún mi láṣọ every 15 minutes, 3 seconds. Mo ní àwọn aṣọ ńlá ńlá o. A fẹ́ máa display àwọn aṣọ wa ńlá ńlá mọ́ ni. Ẹ bá mi pe ọmọ ilé kan náà kó bá mi ṣe nails mi lọ́la. This is gold. Irú àwọn aṣọ tó yẹ kẹ́ ní lélele. Ó pé máa fún wọn ní gèlè kékeré sí afẹ́ pé gèlè ńlá náà fẹ́. Ẹ gbọ́ mi nǹkan tí mo sọ fún yín. Ẹ gbọ́ mi nǹkan tí mo sọ fún yín. Tó bá ti pàdé irú àwọn eléyìí máa bọ̀. Wá wo nǹkan tó ṣe wò. Hey, P, you in my city, nigga. You know that, bro? You in my city. Show me your tattoo. Like it.
Listen. I'm here. Listen. Ó ní ẹ gbọ́. Àbíbù, tó bá tún relationship ẹ ṣe pẹ̀lú bọ̀bọ̀ yìí. Tó bá tún relationship ẹ ṣe pẹ̀lú bọ̀bọ̀ yìí. Kókò ya ẹ ní private jet bàbá ẹ kó fi ṣe fídíò fún orin ẹ. Ṣé kò ju owó lọ? Ṣé kò ju owó lọ? Kírú àwọn boys yìí fẹ́ jáde kí wọ́n kọ̀ máa mú ẹ dání, ṣé kò ju owó lọ? But a ti kọ ìṣubú fún destiny ẹ. Oh, yeah, this is how Iyabo Ojo destroy every people that helped her. Ìwọ náà wo nǹkan tó ṣe fún wo. I go call you this evening. I'll come carry you come out. Somebody tell you saying go come carry you come out. Ṣó lè ríru orí ọ̀fẹ́ yìí mọ́. Eléyìí ti kúrò nínú àwọn tá a kọ mọ́ ìṣẹ̀dá ẹ̀. Mo máa ràn ẹ́ lọ́wọ́. Kò dẹ̀ sí olówó ọlọ́rọ̀. Ìbá ṣe orí fídíò yìí ni mo ṣe sá fún ẹ nígbà tó kọrin. Ó kọrin because ó ti wà down. Very dark man ti bà kárí ẹ̀ jẹ́. Ó dẹ̀ fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́. So I have to àwọn manager mi mo ní kan lọ ṣe. Ó ti yẹ nígbà tí very dark man bà kárí ẹ̀ jẹ́. Sori àtìgbà tó ti yẹ̀yẹ́ bọ̀bọ̀ yìí ní irú àwa kò dẹ̀ ń ṣe irú àwa a lot of prominent personalities. Lọ́wọ́ àwọn tó ń gbé ẹ kiri lẹ́ni lọ́wọ́ wọn. They are not prominent personalities àwọn tó ń gbé ẹ kiri lẹ́ni. Àwọn tó jẹ́ wípé wọn ò ní àdírẹ́sì ló ń gbé ẹ kiri. Wọ́n ní ìdí ẹ láti fi brush ego wọn. Because wọn ò ní anything. Kò sí olówó, kò sí ọlọ́rọ̀, kò sí alálùbáríkà ẹ̀dá tó máa rí fídíò yìí tó máa trust ẹ for the rest of your miserable life. And guess what? Is a stigma on you for the rest of your life. You wanna know? I don't see you, I see God. God bless. Listen, tonight we gonna fuck the city up, dog. You hear me? I did. God bless you. I'm with you. The video. Who am I mad? Hey! One minute later. Me bad advice last time. So advice mi ṣé máa no go Sony ṣé máa go Empire pé àwọn àtàkẹ́ wà l'Empire. Na Davido tell me òun ló advice mi pé kí n lọ Empire pé kó lọ ya mí jẹ kó ya mí sọ́tọ̀ kó ya mí sókè bó ṣe yà Ṣàkẹ́ wọ́n ya gbogbo àwọn kíndánẹ̀ wọ́n ya gbogbo àwọn kílókè ẹ̀gbọ́n ìwàndíkò wọ́n ya wọ́n wálé ni. Jẹ́ pé ẹni tó pè ẹ́ níbi tí ìyá àti bàbá ẹ̀ ò sí tó gbé ẹ lọ fún dínà even tó bá jẹ́ pé tòótọ́ ló sọ bẹ́ẹ̀ ṣé ó yẹ kó o sọ for the rest of your life. Oúnjẹ tó fún ẹ lálẹ́ ẹjọ́ tó lọ yẹn gbogbo nǹkan tó fún ẹ pípè tó pè ẹ lálẹ́ ẹjọ́ tó lọ yẹn gbogbo nǹkan tó bẹ́ẹ̀ sọ ṣé ó yẹ kó o sọ síta. Onílara ni ẹ o ò dẹ̀ lè jẹ́ èèyàn dá Empire adéyẹ yẹn ìyẹn Empire yẹn ìyẹn Empire yẹn ìyẹn Empire yẹn ẹja gbọ́ bóyá disgrace ẹni tó ṣe lánàá. ó wá ní kí n má lọ Sony wọ́n á sọ fún promoter mi pé Davido ní má lọ Sony àṣé. Ó sọ fún promoter ẹ̀ kí ló fún ẹ l'assurance pé promoter ò ṣiṣẹ́ pẹ̀lú Iyabo Ojo mi ló ṣiṣẹ́ pẹ̀lú Iyabo Ojo mo ní kí ló fún ẹ l'assurance pé promoter ẹ̀ kò ṣiṣẹ́ bí Iyabo kò ṣiṣẹ́ pẹ̀lú Iyabo Ojo kí ló fún ẹ l'assurance pé promoter ẹ fẹ́ràn ẹ dénúdénú. I hope you guys are learning. Ẹ wò. Sony ni Davido náà dán gbà olówó ẹwọ ọmọ àbí olówó fake love fake life ara ṣe ni. So fake love fake life. Ẹ̀yin èèyàn kí ni ọmọ yìí fi yàtọ̀ sí Iyabo Ojo? No, let's be sincere. Kí ló fi yàtọ̀ sí Iyabo Ojo? Ṣẹ́rí anybody tẹ́ bá ti rí tó bá ti máa ń sáré lọ fẹ́ni tí ò ṣẹ́ tá ti ní fake life náà ń lò
olórí burúkú ni wọ́n ìlara ni olè ọ̀lẹ wọn ò dẹ̀ ní jẹ́yàn anybody tẹ́ bá ti rí tó bá ti máa sáré attack àwọn tó lọ ń gbà fún because ẹni tó lọ ń gbà fún ẹ̀rù máa bá kó má lọ fún ẹ lówó kó má fi kó bá ọjọ́ tó lóò kọrin àìmọye àwọn fans mi tó lè dẹ́pọ̀ wọn mọ́tọ́ a lot of them did not even reach share your video because gbogbo wa ti mọ̀ pé ó ń bọ̀. 30,000 100 million lòún rà ibo iṣẹ́ ẹni ká máa ṣe eré ipá ni ká máa sá ṣe eré yìí ni. so ra nǹkan ní 30,000 ó 100,000 lòún rà ṣé bàbá ńlá kú bàbá tiẹ̀ tọ́jú 30,000 ṣé ó yàtọ̀ sí Iyabo Ojo no ṣé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ ṣé ó yàtọ̀ sọ́rọ̀ ẹnu Gistlover nígbà tí mo ra lé Gistlover gbogbo nǹkan ló fẹ́ fi mọ ìdí ilé yẹn àti bí mo ṣe lè rówó àti mo rówó ra lé ńgbà tí Iyabo Ojo rẹ́ǹtì ilé kò kọ nǹkan kan lórí Gistlover pò rẹ́ǹtì ilé o gbogbo bí Iyabo Ojo ṣe ṣe house warming rented house ṣé Gistlover gbé kò dààmú àgbáyé ẹ̀yin lẹ jẹ́ kó máa dààmú yín kọ́sẹ́ ìbá put ẹ̀ in place eléyìí máa kó bá gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù ni ẹ máa gbọ́ ẹ wò. ká máa sáàbì ká sáré ká lọ bọ́lọ́hún ókè ọlọ́run la máa lọ sáré bá kò ṣe àyè no worry fake life. bó ṣe wà ní sẹ́gbẹ́ ó ń pe Davido ní fake life ṣé o lè déwájú lé Davido mọ́ tí Davido gan bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́la ó máa fi ẹ́ sí arms length ni so lọ́rọ̀ kan ṣá o ti bá bí ìbàyí jẹ́ àbí ǹjẹ́ o mọ iye aláàánú tọ́lọ́ ń kọ́ mọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàbí àwọn akíìmù bẹ́ fúrọ̀ yá ẹ̀ tí wọ́n tẹ̀ lẹ́nu wọ́n tẹ̀ láwọn olórí burúkú àwọn brokers wọ́n wá lọ ń gbéwò jáde fáwọn tí ó ṣẹ̀ tí ó rò ẹ wo ní lára ìwọ ló béèrè question ṣé mo ti dáhùn question àbí mi dáhùn question ẹ̀ má gbọ́ ṣá ti dáhùn question àbá dáhùn question ẹ̀ ó níta lòun bá yí ẹ̀jẹ̀ rí ó pọ̀ o list ẹ̀ wà endless list ẹ̀ mú bọ̀ ẹ̀yìn èèyàn mẹ́jọ iṣẹ́ mi ni iṣẹ́ yìí mi ìfẹ́ iṣẹ́ yìí ṣe wedding ó ti ta mi ìfẹ́. No, I don't sell this one before. I sell like 3 and once. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi mò ń bọ̀. Ẹ bá mi change aṣọ yẹ ẹ̀yin ọmọ mi. Ẹ máa gbọ́ o. ẹ̀ka ayé olóyin mélòó tí mo ti táyé wọn ṣe. Ẹ̀yin èèyàn ó ń bá yín wí o. Ó ní olórin mélòó lòun bá yé wọn jẹ́ o. lọ́dẹ̀ ká èèyàn mélòó tí mo fún mọ́tò èèyàn mélòó tí mo fún lákàlà tí mo fún lówó oúnjẹ. Èèyàn mélòó ló jáde tó gbà ẹlẹ́ lọ́wọ́ Gistlover ní Sango èèyàn mélòó ló jáde tó gbà ẹ̀ kalẹ̀ lọ́wọ́ Esabod láti Sango ẹ fún mi ní kíní tó ní fẹ́ kọ́ mi ní ọwọ́ má lọ ṣe mí ṣe. ó mọ̀ pé àwọn olóríire ẹ̀dá ló wà ní Sango ni àwọn alálùbáríkẹ́ ẹ̀dá ló wà ní Sango èèyàn mélòó lórí ní Sango ṣé Sango yẹn kọ́ ló ti fọ́ etí pásítọ̀ Sango yẹn kọ́ ló ti ta rọ́bà mú ẹpọn wọn àfà ṣé Sango yẹn kọ́ mo ṣe fẹ́ ìkànnì ẹ̀ ni. ṣé Sango yẹn kọ́ ló ti fọ́ etí pásítọ̀ níjọ́ tó fọ́ etí pásítọ̀ ṣé mo dá sí abuse pokoli he abuse pokoli and Olamide Bisi wèrè all this signing he don use BT finish them ọjọ́ tó fọ́ ojú ọmọ kan tó wá sọ́dọ̀ ẹ̀ bọ̀bọ́ kan tó ń kọrin bí Orlando yẹn imagine kí wá lọ tò sẹ́yìn bọ̀bọ́ yẹn láti díò pẹ̀lú nǹkan tó ṣe kí wá lọ tò sẹ́yìn bọ̀bọ́ yẹn kí n fi díò pẹ̀lú ẹ̀ èmi ò ń ṣe Iyabo Ojo èmi ò kì í ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n gbọ́ṣù ẹ̀ tán o torí tó bá bú mi màá tẹ̀ wo mo mí ní ẹ̀gán kó lọ yọ orúkọ mi kó lórí orin ẹ̀ o. lọ́dẹ̀ ká èèyàn mélòó jáde náà. lórí burúkú ọmọ olóṣì ó dẹ̀ rí fídíò lọ́dọ̀ Esabod olórí burúkú lọ Esabod yẹn o mo ti ẹ wo gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé mi mo máa ń sọ fún yín àwọn ẹ̀dá kan wà tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ má bìlíìfù wọn ẹ má tẹ̀lẹ́nu mo sọ fún yín tẹ́ ń tẹ̀lé mi ó rí fídíò lọ́dọ̀ Esabod tí ò ní views kò sẹ́ni tó listen sí Esabod
kò sẹ́ńtọ́ lísìn sí mọ́. Lizzy Anjorin, you are a warrior indeed. Mò ń gbọ́ o, kí ló sọ? Mò ń gbọ́ o. Ẹyẹ dàtọ́ lẹ́nu bí. Ó ti sọ̀rọ̀ tán, ṣé reply ẹ̀ nìyẹn? Ẹ̀yin èèyàn ṣé reply ẹ̀ nìyẹn? Ṣé ó kàn ní yóò ń dàtọ́ ni? Lọ yọ orúkọ mi. Lọ yọ orúkọ mi. Lọ yọ orúkọ mi kò nínú kíní olórí burúkú tó ṣe yẹn. Portable lọ yọ orúkọ mi. Fún pé Sam Larry ràn ẹ́ lọ́wọ́ o ò dẹ̀ lè jáde nígbà òkú Mohbad kó sọ̀rọ̀ pé báyìí lẹ́ni ṣe. No. Níjọ́ mọ̀ pé tó bá dúró ti Sam Larry ńgbà yẹn bóyá ọgùn ò bá ti jù báyìí lọ. Ẹ̀rù ń bà ẹ́. Àbí ẹ̀rù ń bà ẹ́ láti sọ òtítọ́. Ẹ̀rù ń bà ẹ́ láti sọ fún gbogbo àgbáyé pé Sam Larry gbé ẹ travel out pé kò pa ẹ́ lọ́rùn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìfẹ́ mọ fídíò tí mo post pẹ̀lú orin ẹ bó ṣe wà important tó tí n bá parí show yìí máa lọ monitor gbogbo page mi, I will delete everything. Mi ò fẹ́ bẹ́ẹ̀ pín nínú ègún tó ti lọ forí kó. Ṣó wá mọ̀ nǹkan tó ṣe mí láàánú fún ẹ? Sórí ọmọ tálíkà bíi títí wa báyìí kò kí ń hùwà tó wù yẹn. Kò kí ń hùwà tó wù yẹn. Ṣó wá rí olówó tí ò fẹ́ dẹni àná kò gbọ́dọ̀ bárú ẹ̀rìn, kò gbọ́dọ̀ bárú Iyabo Ojo rìn. Olówó tí ò bá fẹ́ dẹni àná. Because ìwà tó ń hù, ìwà tó ní spiritual consequence ni. Ẹ̀dá kan ló ṣẹ̀ tó ń tì ẹ́ kiri. Olórí burúkú Esabod wá fi grey ẹ̀ jókòó ti monetization. Esabod is not the Rusida. Olórí burúkú lọmọ yóò rẹ, ọmọ yóò ń ṣe ọmọ, ó fẹ́ wá fún wa already. Ṣé Esabod ló bá post kéèsì? Ṣé ìwà mọ Davido? Wàá bú Davido. Ó mọ̀ pé irú àwọn Portable yẹn nírú àwọn Davido yẹn máa ń wá. Ó ní olórin kan náà tó ní pé Davido ti sùn nílé òun rí. Péjọ tí Davido délé òun pé àwọn ò ní mattress, ta ló lórin yẹn náà? Medi. Mọ̀ pé àwọn ọmọ olówó yẹn wọ́n máa ń wá àwọn ọmọ mẹ̀kúnnù tó máa fi ń ṣe ọ̀rẹ́. Lizzy Anjorin, gbogbo pọ́ọ̀sì tí mo fi hàn yín yẹn, ta ló ń rà á? Ṣé àwọn fámìlì ìyá mi ló ń rà? Àbáwọn fámìlì bàbá mi? Mo ń ta pẹ̀lú bàtà ni, kí ni size pẹ̀lú aṣọ? Kí ni size bàtà wọn? Kí ni size bàtà wọn? Ṣé àwọn fámìlì ìyá mi, màmá mi tẹ́ pé ń kiri àmàlà ni, màmá tó bí mi. Àmàlà lájọ́ ń kiri. Àjọ kiri àmàlà yẹn títí tí mo fi dàgbà ní èmi àti mọ́mì mi. Àjọ lọ fọ ẹsẹ̀ ní my 12 ni. Èmi àti mọ́mì kó tó di pé mo wá yagbé mi náà wá ń dá ọ́zù. Òun ni mò ń sọ fún yìí, mo ti wá kó ráìsì sápò rí ní Ṣàngó dáadáa. Mo ti lọ lódù ní gọ̀lọ̀rí. Mo ti lọ lódù ní gọ̀lọ̀rí pẹ̀lú ṣídìí sókè. Ṣé mo tán pè ní ṣídìí sókè? There are more videos he does. Ẹ bá mi lọ sórí page ẹ kẹ́ ń bá wọn àwọn videos tó ṣe. Òun lórí burúkú ọmọ. Mo ti rí. Hello, Zakado Jare. Ṣó sọ̀rọ̀ jẹnu lọ àbí kò sọ̀rọ̀ jẹnu lọ? Lórí burúkú ọmọ òṣì. Fún mi ní gèlè, jọ fún mi ní gèlè. Má fún mi ní gèlè sí kán lè wé rí. Ó lè divert mi ẹyọ kan yẹn ni máa ṣe lénìí. Mo ń lọ sọ́dọ̀ Iyabo Ojo. It's true, Emesho. You said you smell like people you are hang around with. Kudos to you. It is true, Emesho. Because you said, and it's okay, it's true, Emesho. The song, Emesho, he said the song isn't for you, that you just dance to it. Yo, where do you want to Zazuti? Ẹ sọ nǹkan tó sọ fún mi. Ẹ sọ nǹkan tó sọ fún mi. Ẹ fún mi ní gold. Tó ti text manager.
Ladies and gentlemen, if you see me say I use any top. Sori pé wọ́n comment lóní lọ́dọ̀ jókòó. Ó ti tẹ́. Sori pé wọ́n comment lóní lọ́dọ̀ jókòó látàárọ̀. How many hours? Látàárọ̀ wọ́n comment. Sing. If I use your name. Ojú abẹ. Ṣé mo stream ẹ rí? Tí n bá bẹ̀rẹ̀ sí ní wọ̀n elépè nsìn. Wà ní wọ́n wọ̀n elépè. Ó dá kí ló ń stream mi fún? O lè dúró sórí ọwọ́ ara ẹ̀. Kí ló ń stream mi fún? He said he called Lizzy Anjorin come out. Olórí burúkú lélẹ̀. Bí ṣe máa yọ show ẹ̀ nìyẹn. Àwọn tí mò ń bá sọ̀rọ̀ ó ti yé wọn. Ibi báyìí ni kárí ẹ̀ ti tán. Ebe ti rí nǹkan tó ṣe fún Davido. So no well-meaning Nigerians to get close to him. Ẹ má worry. Ẹ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú Iyabo, eré ni Iyabo Ojo pé. Ó ní mo send signal mi. Bí eré ṣe pé Iyabo Ojo mọ̀ pé ó máa wẹ̀ wọ́n l'Abuja. Kò lè yẹ̀yìn. Ojú abẹ. Mo fún ẹ ní 2 minutes kó fi kó lórí show mi. Tó bá dé kó lórí show mi. Tí n bá wọ̀n ẹ lépè. Bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún yàlájà ẹ̀ ń sìn. Olórí burúkú ìyá ẹ̀ olóṣì tí gbogbo àwọn bọ́ìsì tó mú gbó ní kírun ti bá sùn tán. Ìyá ẹ̀ olórí burúkú, ìyá ẹ̀ lẹ́nu jẹrà, ìyá ẹ̀ olóṣì, ìyá ẹ̀ lẹ́nu wọ́ bí apá ajá. Olórí burúkú ìyá òfò, ìyá olè, ìyá àjàrà búkà. Olórí burúkú tó lọ tẹ́ òbólẹ̀ fún àwọn àfáà Ọlọ́run kọ́ọ̀tì. Olórí burúkú ìyá ẹ̀ tẹ́pọ̀jú ìyá ẹ̀ náà ti dú ẹ pa. Tí bá bẹ̀rẹ̀ sí ní mú fún ìyá ẹ̀ ń sìn. A níbi ni kárí ẹ ti máa tán Ọlálọ́mí. MC ó fẹ́ trend ni èmi làyìn lámọ wúrà yín èmi ni barista yín èmi ni kọ̀lítì yín èmi ni sàní òbí yín èmi lọmọ rápálá yín ṣé. Ẹ fi wèrè ilẹ̀ ẹ fi wèrè ilẹ̀ kò kọjá yìí ẹ filẹ̀ ń ṣeré ọwọ́ ni ẹ filẹ̀ bá máa visit case ẹ máa ṣe case Aláàfin lọ́la mo ti ṣe ti Davido lẹ́nu máa ṣe pokoli lọ́túnla mi ṣe máa ṣe ṣú ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan máa gbé evidence wá òun nìyẹn ó dẹ̀ lè jálẹ̀ tí n bá délé ni máa tún ṣe ṣú ẹ̀ anytime tí mo ṣe ṣú ẹ̀ dì lánàá but pending that time ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ mo ètì wá olórí burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀sìn mo ètì ẹ̀mí láìkẹ́ tó bá ti lórúkọ o gbọ́dọ̀ wà bí Iyabo Ojo tó bá lógo o gbọ́dọ̀ wà bí Iyabo Ojo tó bá níbi tó ń lọ nínú ayé o gbọ́dọ̀ wà bí Iyabo Ojo àti Esabod nílé ayé yìí àwọn èèyàn ló máa mú ẹ gòkè ọlá àwọn tó máa ràn ẹ́ lọ́wọ́ àwọn ẹ̀dá tó máa ràn ẹ́ lọ́wọ́ gangan àwọn ẹ̀dá tó gbọ́dọ̀ gbowó lọ́wọ́ wọn ni even tán bá fowó lò ẹ́ o gbọ́dọ̀ gbà but tí o bá nídìí owó o lè gbà bọ́ èmi bó ṣe ń wo èmi yìí nísìn èmi tó ń wò yìí ó ní bẹ́mi ṣe dìde nínú kò sí tí mo fi di ńlá tí mo dì lẹ́nu bí mo dẹ̀ ṣe dìde ni mò ń sọ fún gbogbo yín obo na water obo kirun na water ojú abẹ donation na water famous eléyìí ṣe eléyìí sórí àwọn kankan wà nǹkan tó ṣe fún àwọn èèyàn ó bí mi nínú a gbọ́dọ̀ create awareness ṣó ti yẹ because ọmọ ìyá àti Iyabo Ojo wọ́n máa jẹ́ kí àwọn ọmọ tó need ìrànlọ́wọ́ kan lose èèyàn sórí it's quite unfortunate wípé àwọn tó need ìrànlọ́wọ́ jù ló ń tẹ̀lé àwọn Iyabo Ojo wọn ò mọ consequence nǹkan táwọn Iyabo Ojo ń ṣe. Adéyẹmọ Lizzy Ògbèdè iṣẹ́ sí àgbáyé inú lóko ẹyẹ ń gbé ṣé kí n lọ fún kán ló ṣe gbọmọ dání kó wá fi mí gba donation inú lóko ẹyẹ ń gbé ó ní bá ṣe máa deal pẹ̀lú wọn mo rí gbogbo ẹ̀mí ìsọ̀rọ̀ ni ṣé Lizzy wá kéré inú ayé ni ṣé bó dá sí kéèsì Ìdúmọ̀tà àbí kò dá sí kéèsì Ìdúmọ̀tà ẹ jẹ́ ká máa wò bọ̀ ẹ jẹ́ ká máa wò bọ̀
ẹ bá mi change ẹ. ó mú àbí òmò ẹ̀yọ́ ọmọ ọlọ́run. bẹ́ẹ̀ni ó yẹ jẹ́ wá gbé débẹ̀ ọmọ pàṣọ ni mí tó bá ṣe pé àlàyé mi ò. ẹ má bu mọ́ ẹ filẹ̀ kò nọ́mà kí yẹ pé kò nọ́mà ọmọ tó ń ṣe o ó mọ nǹkan tó ń ṣe tán bá ní kó lè sá ó lè sá tán bá ní kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ẹ jẹ́ ká fi pọ́tébù sílẹ̀ tó bá padà wá àwa ń bí fún ẹ mọ̀ pé mi ò kí ń pẹ́ lórí kéèsì kí n tó wá fún kéèsì bíi ti Iyabo Ojo ó yẹ kẹ́ mọ̀ pé Iyabo Ojo ti ṣẹ̀mí ó ti ṣẹ̀mí beyond kìíní ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ṣé lè tó ń ṣe ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ mo kọ̀ ètì òṣì tó ṣe ni tó bá yẹ pé ọmọ bíbí inú èèyàn nípa wòrí ẹ náà láwọn tó ń bọ̀ náà àṣìírè pàtàkì òun náà láwọn tó ń bọ̀ téèyàn fi gbọ́n tí n bá wọnú iṣẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn evidence ẹ̀ jáde ó máa affect ẹ̀ tó bá dé affect ẹ̀ àwọn tí wèrè ẹ̀ ń bọ̀ ebi máa pa wọ́n ẹ fi sílẹ̀ Portable máa máa retí má jẹ́ ń rí ẹ kó fi àwọn èèyàn vulnerability wọn má yẹ kí n rí ẹ kó fi wọn kọrin mọ́ kó o dẹ̀ yọ orúkọ mi kó lórí page nǹkan tó ṣe fún Sam Larry mo hate ẹ irú ẹ̀dá bíi titi ẹ mi ò lè bẹ́ẹ̀ ṣe nǹkan kan kódà mi lè léèyàn lẹ́gbẹ̀ẹ́ mi kó bẹ́ẹ̀ ṣe nǹkan pọ̀ ní business no. ẹ fi sílẹ̀ téèyàn bá wo béjò ṣe gùn tó máa dáná sunlé tí n bá wo nǹkan tó ṣe èèyàn máa bínú tán ẹ fi sílẹ̀ nǹkan tó ń tì kiri a máa tì kiri ẹ fi sílẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fèsì Iyabo Ojo mo ti bínú mo ti sọ̀rọ̀ mo ti faraya fún mo dẹ̀ ti sọ fún pé tó bá tó bẹ́ẹ̀ tó bá bí ẹ̀dá ìwọ lọ kọrin ó dẹ̀ avoid wa kò kọrin ẹ filẹ̀ gbogbo eléyìí tó ṣe kò tún dárúkọ wa ó ń tró ṣèdì ni èèyàn máa ń hùwà téèyàn máa rí ọ̀rọ̀ sọ níwájú Ọlọ́run tó ti èèyàn máa ń hu ìwà jẹ́ pé tí wọ́n bá nídìí nǹkan níwájú Ọlọ́run ọba èèyàn á tètè rí nǹkan yẹn gbà níwájú Ọlọ́run nǹkan tó ṣe dùn mí gan nǹkan tó ṣe fún Naira Marley àti Sam Larry dùn mí ìmọ̀ Naira Marley rí láyé mi bọ̀ mo kàn wó pé because Iyabo Ojo ti ṣe rí nǹkan tí Zazu ṣe fún Sam Larry Iyabo Ojo ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn tèmi náà ṣoore fún against mi bẹ́ẹ̀ yẹn kò sọ pé Zazu dúró kí Zazu sọ wípé irọ́ o Sam Larry ò lè ṣe bẹ́ẹ̀ o ó gbé òun travel o kò dẹ̀ ṣe báyìí fóun o maybe àbámọ̀kú tó pa Mohbad ó tún wá ń dúró bí ìgbà tó jẹ́ wípé kò fẹ́ kí Sam Larry àti Naira Marley jáde nínú ìṣòro yẹn ibi tí mo ti ètì ẹ̀ nìyẹn ó ti yẹn kò dárúkọ wa bó dárúkọ wa ó ń throw tantrums ni bàbá ti ní kó lè sá ó lè ti sá bàbá ní kó lè ju tọwọ́ ẹ̀ sílẹ̀ ó ti ju tọwọ́ ẹ̀ sílẹ̀ nǹkan tí mo kàn mọ̀ ni wípé ìwà tó ti wù fúnra ẹ Zazu ó ti bà image ara ẹ jẹ́ tí n bá gàn pẹ̀lú kéèsì ẹ ó ti láàrin ìjẹta àná ẹ ni ó ti bà nǹkan tó da jẹ́ fúnra ẹ but in the next few weeks few months tó máa rí ó lóun máa make me come ẹ fi sílẹ̀ ṣé ó dárúkọ mi ìgbà tó sọ àwọn tó lọ ẹ sábọ̀dù tó kọ́ ti fídíò ṣé sábọ̀dù rore kò ní ṣé sábọ̀dù rere kò jókòó tadé tí àkọ́bí ọmọ ẹ bí first ọmọ tọmọ ò ní bàbá ṣé jókòó tadé nífẹ̀ẹ́ ṣé ó dárúkọ mi kò dárúkọ mi ó ń throw tantrums ó dẹ̀ ń ṣe bí wèrè ẹ wọ ẹ fi sílẹ̀ nǹkan tó ṣe yẹn lásán máa ní repercussion ẹ̀ àwọn máa rí bí G3 ẹ jẹ́ kán rí bí G3 ẹ mọ̀ bí mo ṣe máa ń jà ni ẹ jẹ́ n play ògbó fídíò ẹ̀ tán. Òṣùpá ọmọ ẹ̀rọ mi lẹ́wọ̀n náà ló gbà mí lọ́wọ́ wọn.
aláyé mi ni wọ́n normally tani mi súnmọ́ ṣẹ̀fí àlàwò na if I do my 7 years birthday nínú ayé lògo wà ògo ni mí àti Lizzy kájọ máa rìn mọ́ olówó ni mo. Ògún ló máa pàyà láyà ẹ̀, Ògún ló máa pàyà láyà ẹ̀, ìwọ olórí burúkú ọmọ òfò yìí. Ẹ ti rí pé mi ṣe máa ń jà èmi ò kí ń jà straight, tó bá ti wá fún mi ní wá fún ẹ, tó bá ti ságbéjẹ́ mọ́wọ́ mo move on. Kò ní dá fún yàrá ìyá ẹ̀, ìwà àtàtà ló fẹ́ bẹ́ẹ̀ rìn olórí burúkú àti Lizzy kájọ máa rìn mọ́ wèrè ọmọ olórí burúkú ọmọ ọ̀bànújẹ́ lórí burúkú ó yà ń pariwo àǹtí Lizzy kájọ máa rìn mọ́, àǹtí Lizzy kájọ máa rìn mọ́. You see, there are some things ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ṣé rí èmi, I am not that rigid hearted person. Ṣé bó ẹwà yẹn olórí burúkú ọmọ yẹn gbàgbé ẹ̀. Bọ̀ mo ètì wà tó wù, mo ètì wà tó wù o, mo ètì mi ní purọ́ fún yín. Ẹ mọ̀ pé Dayọ̀ Badmus bọ̀bọ̀ tó wá kọ part 1 part 2 story mi. Ẹ mọ̀ kó sọ pé Lizzy ò kì í sọ̀rọ̀ àwọn èèyàn ẹ̀, àwọn colleagues ẹ̀. Tí Lizzy bá dẹ̀ rí ẹ tó máa ń ṣe, tí bá rí ẹ pé máa ń ṣèkà fáwọn èèyàn. Portable ò yàtọ̀ sí Iyabo Ojo. For that reason mi ò lè gba títí ẹ̀. Mi ò lè gba títí ẹ̀. Mi like ẹ̀. Kò dẹ̀ lè better, kò lè jẹ́ kò lè ṣe nǹkan, kò lè jẹ́ èèyàn lè tẹ́lẹ̀ ṣe ní yín mú. Kẹ́ máa play ẹ lọ. Máa bá rìn o, mi ò bẹ́lẹ́ pé rìn o. Náà ìjẹ tẹ́mi sọ pé àwọn olórin mo àfẹ́t àwọn olórin pé mo orin kan pé mo já. Ẹ kò fẹ́ bá ti bọ̀bọ̀ ìjẹ ni. Ẹ jẹ́ kó ṣe ọkàn méjì sí. Pé mo jájú, pé mo gbọ́njú, pé mo gbowó. Ó gbọ́njú, wèrè ní ẹ ògọ̀. Ìwọ ló gọ̀ jù, wèrè ní ẹ ògọ̀. Ó ń ṣe wèrè tó lọ́pọlọ. Ó ń ṣe wèrè tó níláárí. Ó ń ṣe wèrè tó ready àti bọ́ nínú poverty. In the next few years ó máa kú wọ́ nìkan. Ó ń ṣe èrè. Ó ń ṣo nóbì obo ṣéènì tí mo wọ̀. Hello Jaka. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti rí. Ló ti bá yín rìn tó ti ṣoríire. Èèyàn mélòó lẹ ti gbalé fún, èèyàn mélòó lẹ ti fún lá. Mi ò gbalé fún yàn anybody. Mi ò gbalé fún anybody. Ṣé fẹ́ bá mi gbalé fún yàn? She's crying. Bẹ́ẹ̀ fúrọ̀ kó fún dání. Okay. Èmi ò máa àwọn èèyàn ọkàn mi, kéèsì àwọn èèyàn ọkàn mi. Aṣọ èèyàn mélòó lẹ ti fún mọ́tò? Mi ì fún anybody mọ́tò, mi ì fún anybody ní kankan. Olórí burúkú ọmọ olóṣì. Olórí burúkú ọmọ lélẹ̀ ẹ̀yìn èèyàn mi. Olórí burúkú ọmọ tálíkà ni. Tábà la fẹ́ bá tiẹ̀ jẹ́ jù báyìí lọ. Àwọn olórí burúkú yìí bò ló fẹ́ lọ. Tí n bá ṣe analysis wele tí ẹ máa rún. Mo ti gbé di Davido wá, mo ti gbé Sam Larry wá. Àwọn fídíò ẹ̀kan tó wà lọ́wọ́ mi, tí n bá máa fi play ẹ̀ lórí méje. Kò ní lè jáde. You don't understand? No be say you know well, forget it. You know well ni Gistlover fi di wèrè. You know well let's about fi do olórí burúkú. Ó mọ tó ń ṣe o. Olórí burúkú ọmọ kan ni. Ó mọ tó ń ṣe o. Ó mọ tó ń ṣe o. Ó mọ ẹ gbàgbé ẹ̀. Ó mọ nǹkan tó ń ṣe pa. Ó fẹ́ mọ nǹkan tó ń ṣe pa. Ó mọ nǹkan tó ń ṣe ko wèrè báwo. Kò gbọ́n ni, kò ní làákàyè, ó ní mental problem ni. Ṣé ẹni tó bá níyàn ja wèrè? Ẹlòmíì gbọ́n tó ja like tó gbọ́n gan tó smart. Eléyìí gọ̀. Èèyàn mélòó lẹ ti búlọ́kadà, èèyàn mélòó lẹ ti sí ṣọ́ọ̀bù fún? Mi ò ṣe kankan rí. Mi ò ṣe kankan rí. Mi ò ṣe kankan rí. Èèyàn mélòó ló ti blow látara yín? Kò sí. Ó ń ṣó this one no be obo. Wọ́n ní aṣọ tẹ́ ń wọ̀. Olórí burúkú lọmọ tí bá gbọ́ ọmọ yín mú.
Ngba gbamu. So she scream wa ni. Àti bàtà tẹ́ ń wọ̀, àti góòdù tẹ́ ń wọ̀, ó bó ni. Mo gbà pé ó ń bó ni. Mo gbà. Àbí kì í ṣe ó ń bó. Ṣé kò kì í ṣe ó ń bó? Ó bó ni. Ṣíọ́ kẹlẹ̀bẹ̀. Ṣíọ́ kẹlẹ̀bẹ̀. Ẹ̀ ń játọ́, ẹ̀ ń ṣépè. Tàlẹ̀ ṣé ẹ̀jẹ̀ bá fè lówó ni? Olórí burúkú leléyìí. Láàrin èmi àti yín olórí burúkú leléyìí. Olórí burúkú leléyìí. Láàrin èmi àti yín. Ẹ mọ̀ pé èmi ò ń lọ́wọ́ sí kógo jábọ́ bí Iyabo Ojo. Tó lórí burúkú ẹ̀ tí ò bá rí bi lọ́mọ. Kí lèrè mi? Kí lèrè mi tí ò bá rí bi lọ́mọ? Ẹ ti rí ti òun àti Portable. Ẹ ti rí tòun àti Davido. Ẹ ti rí tòun àti Sam Larry. Ṣé mo èèyàn tó pè mí lénìí? Kéèsì Sam Larry tí mo gbé jáde lánàá yẹn ó ti ba image jẹ́. Very dark man ti ba image jẹ́. Tí n bá wá handle ẹ̀ bí mo ṣe handle Iyabo Ojo yẹn. Kí lèrè mi? Ṣé bá ná ló ṣẹ̀ṣẹ̀ bú mi àbí jẹta? Kò tí ì máa bú mi ti pẹ́ náà. Èèyàn l'Akeem Befuro náà. Akeem Befuro ti ṣe worst. Àwọn èèyàn ò tiẹ̀ lógo àwọn èèyàn jẹ́ nǹkan kan. Olórí burúkú eléyìí sìn. Tó lórí burúkú ẹ̀ tá bá kọ́ ọ̀bọ̀ lára táwọn èèyàn rí tán tán sá fún. Kí lèrè wà? Ẹja máa gbọ́ lọ. Ẹ wá ń ṣe pé lọ́la ìlà táàrọ̀ ṣùlẹ̀. Ẹ wá ń ṣe kìtìkìtì pátápátá kùtùkùtù. Àti Lizzy sẹ́yìn nìkan ni Lizzy tó wà láyé. Sẹ́yìn ẹ jẹ́ kí Lizzy nísinmi o. Ẹ jẹ́ kí gbogbo Lizzy. Hello, ladies and gentlemen, all the Lizzy. Justice for all the Lizzy. Justice for all the Lizzy. Gbogbo ẹ̀yin Lizzy. Call out. Láàrin èmi àti yín. Kí lèrè mi? Tí n bá continue ìṣòfò. Wèrè. Ó ti ṣe nǹkan tó ṣe tán. Ojú ẹ̀ ti jà. Ó ti ṣe nǹkan tó ṣe tán, ojú ẹ̀ ti jà. Ojú ẹ̀ ti jà bó ṣe wà yẹn. Ó ti ṣe nǹkan tó ṣe tán, ojú ẹ̀ ti jà. Wèrè ọmọ olùwèrè lélẹ̀. Nǹkan tí mo hate lára ẹ̀, mo ti sọ fún yín. Anybody tó bá jẹ́ ọmọ tálíkà bíi tèmi, tó bá ti ń pàdé àwọn èèyàn nínú ayé tó jẹ́ èèyàn ńlá, tó bá ti ń ṣèkà fún wọn, mi ní èpè yẹn ló ń bá ẹ máa wò. Justice for all the Lizzy. They drag Lizzy. No be only you be Lizzy. Lizzy, wetin be your name? Lizzy, no ti bá yín rìn tó. Ó ń ṣó, this one no be ombo. Ó ń ṣó, this one no be ombo. Ẹ fẹ́ ṣe tó ìjà lówó ṣá. Ó ń ṣó, this one no be ombo. Ẹ máa lọ wáìnì o. Ó yẹ jẹ́ ìgbé ilé bẹ̀yẹ̀ mélòó lọ sí ẹ̀. Mélòó lẹ́ni fògó yẹn. Èpè lẹ máa ń tẹ́. Àfèpè kìkìdá èpè. Gbogbo góòdù yín wọn ló ń bó. Wọn ló ń bó lẹ máa ń wọ̀. Ẹ gbà mí o. Wọ́n ní góòdù. Ṣé ó ń bó kọ́ là ń wọ̀? Ṣé ó ń bó kọ́ là ń wọ̀? Ẹ mọ̀ nǹkan tó ń pa mí lẹ́rìn fún náà. Ẹ mọ̀ nǹkan tó ń pa mí lẹ́rìn. Gbogbo wàhálà ẹ mọ̀ nǹkan tó ń pa mí lẹ́rìn. Ẹ mọ̀ nǹkan tó ń pa mí lẹ́rìn. Ẹ mọ̀ pé anybody tó bá lórúkọ mo máa ní soft side fún wọn. Tó bá jẹ́ ẹni tó lórúkọ kí n tó wá fún ẹ. Kí n tó wá fún ẹ pé mo wá mo dé tán. Á jẹ́ kó o ti ṣe nǹkan kan. Ebá àná ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi. Ebá àná ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi. Ìgbà tí bá bẹ̀rẹ̀ sí ní ṣe ṣóòsì, mo bẹ̀rẹ̀ sí ní lọ gbé rìsíptì wá fún. Wèrè lọ́mọ ilé Ọlọ́run. Sọ́kùtù wọ̀wọ̀. Ẹgbẹ̀mí o, ẹ lè ṣe bí mọ́ṣálá rẹ mọ́. Kẹ́kọ̀ọ́ tẹ́ kẹ́fowó pè mí kí wá bá yín sí ẹni ẹ fẹ́ ṣe ṣó. Orí bí bú mi. Wèrè pàtàkì. Ṣó mélòó lẹ fẹ́ ṣe? Ṣé ìjọba Ìjẹ̀bú ni? Ìjẹ̀bú làwọn.
àṣírí sì jẹ́ nìkan ni àṣírí sì ni àṣírí sì wà nù fámìlì mi ó yá ẹ lè dráàgì mi àṣírí sì ká ọjọ́ mẹ́rin olówó ni ó ń ṣó. Now when do one show, I been a two show. You know get money, no show your face, so oh yeah, Emeka. Ẹ kú lórí ẹ, warriors, ẹ fi sílẹ̀. Èyàn ní tọwọ́ wa bàjẹ́, ẹ fi sílẹ̀. Kò gbé strength wa, ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Ó ń pa mí lẹ́nu. Bàtà tó fẹ́ àbíká. Owó ló tún sọ iná. Ẹ fi sílẹ̀. Jigan was like under comment section. Ibo under section tí Jigan wà. Ẹ já lọ sórí Iyabo Ojo. Ẹ filẹ̀. Ẹ fi sílẹ̀. Ẹ fi sílẹ̀. Eléyìí. Bá jọ mi yàn ṣé wọn máa pa ni. Àbúrò pa burú èèyàn. Eléyìí. $3,000 complete. Ó wà ẹyọ kan ló kù. No, ṣe ní 2,500. Tó bá yẹ pé àbúrò èèyàn tí wọ́n máa pa nì. Kò sẹ́ni tí ò ní rú àwọn èèyàn báyìí náà. Rashida Otubu yìí kú ló máa pawọ́ àti Iyabo Ojo tọmọtọmọ. Ó dùn ẹ́ torí mi ṣe ṣó Zazumọ́. Ó dùn ìyá ẹ̀. Ni mẹ́bà ń wá síta. Ẹ̀rọ lórí burúkú Rashida Otubu tó máa mọ sàárì ọmọ ẹ̀ yìí tí Iyabo Ojo máa mọ sàárì ọmọ ẹ̀. Ó ní Lizzy you will not rest till end of your life. Pé ó ní kí Iyabo Ojo lọ ó ní Lizzy Anjorin will not rest till the end of her miserable life. Ó ní Iyabo Ojo lọ kú torí mo ní mi ò ṣe ṣòfò Zazumọ́. Èèyàn ló lórí burúkú Iyabo Ojo náà. Ṣé Zazu tó ṣe oúnjó Ògún ló máa pa ẹ́. Rashida Otubu ó máa ráre kú jáde láyé ní tọmọtọmọ ẹ̀. Tó bá dẹ̀ tí ìbímọ gbogbo ọmọ tó jáde lára yẹ́ ẹ̀ máa ráre kú ni. Iyabo Ojo máa mọ sàárì ọmọ àmọ sàárì ọmọ ọmọ ẹ̀. Ìwà tí Iyabo Ojo jọ máa ṣorí burúkú ni. Orígbó dùn wọ́n. Orí burúkú lọmọ Zazu yẹn mo ti sọ fún. Má lọ fẹ́ni tí ò bá lọ fún ẹ. Most of àwọn ọmọ tí Iyabo Ojo rí tó rí mú níbí báyìí because wọ́n máa ń lọ fún àwọn èèyàn. Cherry Zazu ẹja sún síwájú. Ikú ló máa pa ẹ́. Leave Iyabo Ojo báwo. Nǹkan tó fẹ́ náà nìyẹn. Àbẹ́ ẹ̀rọ lórí burúkú ẹ̀yìn èèyàn. Àbẹ́ ẹ̀gbọ́ fún mi lọ́lá. Làdíà ẹ̀bùn. Ògún ló máa pawọ́ àti Iyabo Ojo. Mo mọ̀ pé lọ gbé Zazu wá ni òun náà dẹ̀ lọ fẹnu ko. Abasọ títí ọmọ tí òun gbọ́ràn ní wèrè ẹ̀. Aṣọ fún má lọ fẹ́ tí ò lọ fún ẹ. Iyabo Ojo gbóyá gbogbo ẹ síbí. Ká dúdú ẹ pa pẹ̀ lọ́rọ̀. Orí ń ṣe orí pé ra wipe Zazu sẹ́gbẹ́ kan. Because brother mi lẹ́ẹ̀kan yẹn gan ti já mi tán pé ká fi sílẹ̀. Ó lálákàdá ni mí. Ó ní kí make proof mo dẹ̀ ti make proof. Mo dẹ̀ ti challenge Iyabo Ojo. Mo ti challenge Iyabo Ojo kó jẹ́ ká rí ibi tí Mohbad ti kọrin. The army green lace is everything. See. It's very beautiful. They want iṣẹ́ Zazu for distraction. Ṣé ọgbẹ́ mi dẹ̀ sọ wípé mi ò ní dá ṣiṣẹ́ Zazu. Ó tún fẹ́ gbọ́ mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn lọ bèrè. Ṣé lórí burúkú Déwùnmí? Déwùnmí ló sọ wípé Iyabo Ojo ló nílé Mohbad. Zazu lọ yọ orúkọ mi o. Yọ orúkọ mi kó nu fídíò ẹ̀. Wọ́n sẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì fún ni náà. Wọ́n sẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì fún Zazu ni. But orí Zazu ti dàrú mo ti wọ́n ọ̀nà ẹ̀ títí kò ń gbọ́ràn. Èwo lélẹ̀ ṣé lè là ń gbọ́ lọ. I saw a woman who said, Mali sent you a flower. Why would you now say
These are my thoughts. Number one. No, I don't even like sit downstairs. I'm always upstairs. All that thing was acted. Everything I wrote were acted out because I was helping to promote it. Number two, apart from that, mommy, Toba sent flowers to me. The first person is my. Olóhùn help Naira Marley. O de plant èèyàn sínú ilé ẹ̀. Ṣé bó rí pé mi àti Zazu ti bẹ̀rẹ̀ ìjà látàná? Orí kí lórí mi tí mo ṣe ń sìn? Mo gbójú torí mi ní ẹ̀ tẹ́lẹ̀. Mi ò mí ní Zazu, mi ò dẹ̀ plot èèyàn sínú ilé ẹ̀. Ìṣubú Zazu ò dẹ̀ kí n ṣe priority mi, mo kọ̀ yé ti wá ẹ̀ ni. But ìṣubú ò kí n ṣe priority mi. Ṣé ti yé? Mi ò ṣe wèrè bí títí yín. So olóhùn help Naira Marley. Nígbà tó help ẹ̀, ó gbé flower fún ẹ tó bọ́ sí òhò. Ó sọ pé ẹ kọ script ni. Ṣé bó ju Naira Marley lọ? At least ó tó Naira Marley bí. Kí ló mú ẹ tó fi lọ bọ́ pátá ẹ tó fi gba flower ẹ? Ìbá mi ask. Naira Marley pẹ̀lú Ṣùbọ́mi, àbúrò Naira Marley, ọ̀rẹ́ tímọ́tímọ́ ọmọ ẹni. Nígbà tí Mohbad kú, kí ló dé tó ṣe invite Naira Marley over? Kó jókòó gẹ́gẹ́ bí abiyamọ. Tọwọ́ tí ẹ bá mọ́. Ẹ má gbàgbé pé mo fẹ́ fi kíní Gistlover hàn yín. Ṣé ká lọ sí kíní Gistlover yẹn díẹ̀? Ẹ jẹ́ ká lọ sí kíní Gistlover yẹn díẹ̀. It's not that social media make him relevant, Zazu. It's just a nuisance. It's a nuisance that eats from downfall of people. It's a nuisance that eats from blood and tears of people. And people like that. Ẹ̀rí bí Iyabo Ojo ṣe ṣubú ńsìn. Ẹ̀rí bí Iyabo Ojo ṣe ṣubú. Ṣé ká lọ sórí Gistlover yẹn? Àbí ká continue chat yìí? Èwo lẹ fẹ́? Ṣé ká wọnú chat Gistlover díẹ̀?